í ṣe pé ààrẹ Laji Abbas nìkan ni ó máa dá sí, torí tọ́kàn gbogbo wa ni. Oníbodè rẹ o, akíkanjú ni. Oníbodè rẹ o, akíkanjú ni. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá, akíkanjú ọmọlúwàbí rẹ o. Oníbodè rẹ o, akíkanjú ni. Oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Ààrẹ òpìtàn Laji Abbas. Oníbodè. Oníbodè ilẹ̀ Yorùbá. Oníbodè. Mà ṣe àdúgbò. Oníbodè. Ó fẹ́ kókun jalè Yorùbá. Oníbodè. Ọpẹ́lọpẹ́ oníbodè o. Oníbodè. Ààrẹ Laji Abbas. Oníbodè. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. Oníbodè. Ní òjòògùn ìtàn ọjà wa o. Oníbodè. Ó bàtàn wa jẹ́ lọ́jọ́sí. Oníbodè. Ọ̀rọ̀ Lámúrúdù pẹ̀lú Odùduwà. Oníbodè. Wọ́n ní Mẹ́kà ló ti wá. Oníbodè. Oníbodè ló jẹ́ ká mọ̀ o. Oníbodè. Ó jìnnà síra wọn rárá. Oníbodè. Olójúlówó ìtàn ni ẹ máa sọ. Oníbodè. Ẹ má ṣe pa lọ́mọ o. Oníbodè. Ìtàn yàtọ̀ sárùsọ. Oníbodè. Gbogbo ọba ló ń dúpẹ́. Oníbodè. Gbogbo ìjòyè ló ń pè oníbodè o. Oníbodè. Oníbodè dé o. Akíkanjú ọmọlúwàbí dé o. Ẹni Elédùà rán o. Ó yàtọ̀ sáwò ṣe. Ààrẹ òpìtàn kálékákò Laji Abbas. Akíkanjú ọmọlúwàbí o. Lónìí bájá ò láwọn a máa ń gbó wáwáwá ìran gbó wọn á sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. Olójúlówó ìtàn ni ẹ máa ń sọ. Ìtàn yàtọ̀ sáà lọ. Ìtàn wo gbẹ̀gbẹ̀gbẹ̀ bí ó ṣe rìn. Wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ òrókò ti pa nsẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ́n ò bá gba adájúmọ́ lọ. Gbogbo lọ. Mo kọ́mọdé o, mo kágbà, mo kí lọ́balọ́ba o, mo kí gbogbo ìjòyè, mo kí gbogbo bọ̀rọ̀kìnní, mo kí gbogbo. Ẹ máa bá wa tẹ love, ẹ máa tẹ like, ẹ sì máa share ètò yìí, torí àmọ́ bóyá flagging ni, bóyá ọwọ́ nẹ́tíwọ̀kì tá à ń pariwo ẹ̀ náà dẹ̀ tún ni. Ẹ jẹ́ ká máa kíra wa kó àbọ̀ sórí ètò yìí, ètò wa Ìtàn Yorùbá. Ó lè jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ń wò mí nì tẹ́ ń darapọ̀ mọ́ wa. Orúkọ mi ò fìgbà kan yí padà o. Olóyè Laji Abbas tí ń ṣe ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, oníbodè ilẹ̀ Yorùbá, akíkanjú ọmọlúàbí àti ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá lápapọ̀. Èyí ò ní kọ́kọ́ agba àmì ẹ̀yẹ tó ga. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òpìtàn láyé ní àmì ẹ̀yẹ tó ga tí wọ́n tó fi fún wa. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ ìṣe wa lórí ìtàn. Tá a bá rí ìtàn, yálà ẹnìkan sọ ìtàn, tó bá jẹ́ wípé wọ́n sì ìtàn sọ léè tá a rí pé ó lè ta àbùkù bá ìtàn tí ń bẹ ńlẹ̀, àbí ó lè ṣe àkóbá fún ètò àbí ìlànà ilẹ̀ Yorùbá lọ́jọ́ iwájú, dandan ni ká dìde ká jáde láti sọ̀rọ̀ lé. Rárá o, ìtẹ́ sọ yìí ò rí bẹ́ẹ̀ o, bí ìtàn ṣe rí kọ́ ni ẹ̀sìn sọ o, á jáde á sọ̀rọ̀ lé. Irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí mi máa jagunjagun. Mo jáde, mo gbóríyìn àti kóríyá fún àwọn tí wọ́n ṣe sinimá jagunjagun. Kò sì sí ẹnìkan, àwọn Ọlọ́run ṣàánú wa Nàìjíríà ni, bóyá nẹ́tíwọ̀kì ni, mẹ́tẹ̀ẹ̀ta la kó lọ́wọ́, àtúkàwé ilé Glo ní, Airtel ní, rútà ńlá ń bẹ́ẹ̀ gbogbo àwọn fóònù tá a fi ń ṣe program náà ló tún ní nẹ́tíwọ̀kì lórí. Àṣekóríyá àdẹ̀gbóríyìn fún Adébáyọ̀ Salam lórí sinimá jagunjagun. Kò sẹ́ni tó wo àṣìṣe kankan bẹ̀, torí pé eré àròríkọ ni, kìí ṣe ohun tó jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ àbí ìtàn ní tààràtààrà. Lóòótọ́ èyí tí wọ́n rorí kọ ó lè jọmọ́ tí ń ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ nínú ìtàn,
àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wá yí gbà rẹ̀ padà tá a fi kọ sinimá a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n fi sọrí ìtàn akọni kan àbí tàn ìlú kan àbí tàn ẹ̀yà kan. ẹnu ibi táwọn èèyàn lè fẹnu kàn bẹ̀ ni ìṣọwọ́jà bí wọ́n ṣe ń jà ń bẹ̀ láti fi pè wá sákèsí pé Yorùbá náà nírú ẹ̀ kí akọni méjì ò dojúkọra wọn táwọ́ sí la máa ń pè nílẹ̀ Yorùbá pé ẹ̀yin akọni méjì ò táwọ́ sí ẹ wá ní táwọ́ sí so ìpáwọn olóyìnbó máa ń pè ní spy so káwọn akọni méjì ò dojúkọra wọn táwọ́ sí là ń pè wọ́n bára wọn jà yálà o wọ́n para wọn o àbí wọ́n fi ṣe ìdíje ní káwọn ẹni tó lágbára jù téèyàn méjì bá ti lè fèsì ara wọn táwọ́ sí ni wọ́n máa ń ṣe dáadáa lójú ogun nígbà tá a rírú ẹ̀ nínú sinimá yẹn tẹ́ni pé Ògúndíje àti Tani kán ní kó kojú ara wọn gbà náà a fi ṣàlàyé ẹ rí i pé a fi bẹ́ẹ̀ mẹ́nu lọ ọbẹ̀ tó pé a ṣe oríyìn fún wọn yí pé wọ́n mú nǹkan ọ̀tún wá bá sinimá wa láti jẹ́ wọ́n mọ̀ pé ìran jagunjagun ni wá lóòótọ́ kì í ṣe sinimá tí wọ́n fi sọrí ìtàn kan ṣùgbọ́n lójú gbogbo àwọn èèyàn tó wò káàkiri àgbáyé wo báwọn èèyàn ṣe wo sinimá jagunjagun tó mọ̀ pà ń dúró de apá kejì ẹ̀ là ń dúró dè ó jẹ́ ó rẹpísẹ́ǹtì wa ó ṣojú wa lágbàáyé táwa náà bá mọ̀ báwọn èèyàn ṣe wò tó ó ṣojú wa lágbàáyé àwọn èèyàn ò gbà ní Nàìjíríà àwọn ẹ̀yà Yorùbá ṣé bí wọ́n ṣe rí nì bí wọ́n ṣe ń múra nì ṣé bí kọ́tsọ̀ wọn ṣe rí nì ṣé bí wọ́n ṣe ń ṣe nì ó ṣojú wa yóò sì máa mú àwọn èèyàn lọ síbi ìrántí báwo la ṣe rí lánàá a máa máwọn èèyàn lọ síbi ìrántí pé bóò ni ìran wa ṣe rí ní àná o nígbà tí sinimá a ti ń gbọ́ ìròyìn sinimá House of Ghaa ilé Ghaa yóò jáde àti ń gbọ́ ròyìn rẹ̀ pé yóò jáde o House of Ghaa yóò jáde o House of Ghaa yóò jáde o àti ń gbọ́ kùkù lájà rẹ̀ káwa sì mọ̀ yí pé Basọ̀run ni Ghaa Ìbà ni Ìbà Ọ̀ṣọ̀run òun ni Ghaa ní Ọ̀yọ́ àti mọ̀ pé sinimá tí a fẹ́ ṣe wọ́n fẹ́ fi sọrí èèyàn ní tipẹ́tipẹ́ láyé àwọn bàbá Adébáyọ̀ Fálétí lérè Basọ̀run Ghaa kan ti wà tá a ti wò bó ṣe jẹ́ pé tipẹ́tipẹ́ ni Professor Akínwùmí Ìṣọ̀lá ṣe kọ ìwé ìtàn Ẹfúnṣetán Aníwúrà tá a ti kà tí Dr. Aiso Pepe Ìṣọ̀lá Ògúnṣọlá tí wọ́n fi ṣe sinimá tí wọ́n fi ṣeré léyìí tó jẹ́ wípé tipẹ́tipẹ́ ẹni bàbá wa Ẹ̀dá Onílé Ọlá ẹni wọ́n ti ṣeré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àwọn eré bá ń ti wà bẹ́ẹ̀ ti Kúrunmí wà á ti wà Àgbélékú ọ̀pọ̀lọpọ̀ àwọn eré mi ìbẹ̀rù sí pé ìtàn tó bá ṣẹlẹ̀ ni wọ́n fi ń ṣe á ti wo Ìbíkúnlé á ti wo Tògúnmọ́lá á ti wò bá ń lóríṣiríṣi àwọn ìtàn láwọn ìlú sí ìlú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn yìí máa ń ní àṣìṣe torí wípé ẹni tó gbé ìtàn wá ó mú nínú ìtàn ó wá fi àròríkọ tiẹ̀ ó fi kún láti lè sọ di eré irú ẹ̀ wá ṣẹlẹ̀ nígbà tí ọ̀jọ̀gbọ́n Professor Akínwùmí Ìṣọ̀lá tí wọ́n kọ ìwé eré Ẹfúnṣetán Aníwúrà àwọn fámílì Ẹfúnṣetán Aníwúrà àwọn ìdílé Ẹfúnṣetán Aníwúrà ń bàdàn wá dìde ńgbà náà lọ́hùn torí bẹ́ẹ̀ bá wo bí Professor Akínwùmí Ìṣọ̀lá ṣe pìsẹ́ǹtì Ẹfúnṣetán Aníwúrà èyí ó rò pé kò tiẹ̀ níran kò lẹ́bí kò lára ìkànnì wọ́n wá gbé Professor Akínwùmí Ìṣọ̀lá wọ́n lọ bá wọn pè lẹ́jọ́ ó sì gbà ó sì wá lọ sínú ìwé ìròyìn Tribune ní ọdún 1976 ẹja sí 48 years sẹ́yìn kọ́ yẹn tọ́rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà mo sọ̀rọ̀ lánàá
wọn ò ní mọ títí tá a ti ń bá bọ̀, wọn ò sì ní mọ tá à ń kojú. Pàápàá ààrẹ Òpìtàn Lájí Abbas sọ pé gbogbo làkàkà mi lọ́sàn-án lóru ni láti jẹ́ kí ìtàn wa ó yá àwọn èèyàn, ká sì ṣọ́ra fáwọn tó ń ba ìtàn jẹ́. Professor Akínwùmí Ìṣọ̀lá wá lọ ní ọdún 48 sẹ́yìn, 48 years, wọ́n èbí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń wò mí àtàwa tá à tún máa tún mi wò, tó sì lọ kọ sínú ìwé ìròyìn Nigeria Tribune, ẹ foríjì mí o. Ṣùgbọ́n wá yẹ kó lọ ìwé tó kọ la fi máa ń ní edition kó tó ṣe tí Dr. Aisho Pepe fi rí tó náà wá tó fi ṣeré. Àṣìṣe kan náà l'Aisho Pepe ṣe, àwọn mọ̀lẹ́bí tó gbéra wọn lọ bá Dr. Aisho Pepe, yóò ṣàtúnṣe, ó wà lórí ààrẹ lọ́lọ́jọ́ dé fún Dr. Aisho Pepe Ìṣọ̀lá Ògúnṣọlá. Gbogbo èèyàn wà nílẹ̀, èmi ò mọ̀, mi ò tí ì rí nǹkan kan gbọ́ tẹ́mi fi bẹ̀rẹ̀ ìtàn Yorùbá ní ọjọ́ 10 oṣù keje ọdún 2010. Ẹ wo tó ti wà nílẹ̀ láti ọdún 1976. Èmi wá bẹ̀rẹ̀ ìtàn Yorùbá nígbà tí mo máa ń kọ. Ìgbà yẹn Facebook kò tí ì ní fídíò, èpè à ń ṣe fídíò kò tí ì ní. Nígbà Facebook bẹ̀rẹ̀, fọ́tò ni wọ́n ń gbà, àwọn ọmọ iléèwé wọn kọ́ ṣe sí, nígbà yá wọ́n sọ di gbogbogbò. Nígbà wọ́n tún ní fídíò kò tún sí live fídíò, nígbà yá live fídíò dé. Gbogbo ìgbà náà TikTok tó wá gba légboko ní ìsìn, wọn ò tí ì lóyún rẹ̀ débi wọn ò bí. Nígbà mo wá ń kọ ìtàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ṣọ̀tàn tí wọ́n sọ̀tàn lórí rédíò, gbogbo wọn náà ìwé Akínwùmí Ìṣọ̀lá làwọn náà wọ́n fi sọ ìtàn Ẹfúnṣetán Aníwúrà. Ọwọ́ fún Ẹfúnṣetán Aníwúrà ní orúkọ burúkú. Ẹfúnṣetán Aníwúrà sì ni ìyálóde ilẹ̀ Ìbàdàn kejì. Ọwọ́ fún lórúkọ burúkú. Nígbà èmi wá bẹ̀rẹ̀, mo wá sọ gbogbo bí tẹ̀ Ẹfúnṣetán Aníwúrà ti rí. Mò ń bá bọ̀ bẹ́ẹ̀ lóní kíkọ. Mo wá bá wọ rédíò ní ọdún 2016. Lẹ́yìn ọdún 6 tí mo ti ń sọ̀tàn lórí Facebook, mo wá bá wọ orí rédíò ní 2016. Mo wá fẹ́ sọ̀tàn Ẹfúnṣetán Aníwúrà. Mo wá gbéra. Níbo nílé Ẹfúnṣetán Aníwúrà wà? Nìbàdàn. Gómìnà tí wá ń bẹ lórí àpèrè ńgbà náà, ilé òun àti Ẹfúnṣetán Aníwúrà ó dojúkọra wọn ni. Ìní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àná, Sẹ́nétọ̀ Isiaq Abíọ́lá Ajímọ̀bí. Ajímọ̀bí tó ń jẹ́ orúkọ ilé tiwọn ni, orúkọ ti ẹ̀kọ́, orúkọ bàbá rẹ̀ kọ́, orúkọ bàbá ńlá rẹ̀ ni, orúkọ agboolé wọn náà ni. Ilé Ajímọ̀bí náà wọ́n ń jẹ́. Àwọn àti ilé Ẹfúnṣetán Aníwúrà wọ́n dojúkọra wọn. Ilé Mọ́yẹ̀ Okùn Adé ń bẹ́ńbẹ́, ilé ńláńlá ó ń bẹ́ńbẹ́, ilé Inákojú ó ń bẹ́ńbẹ́. Gbogbo wọn jọ wà láàrin ìgboro Ìbàdàn ni o. Èyí ò nìkan wá kọ́, ní gbogbo àárín agboolé Ẹfúnṣetán Aníwúrà ló wà tóbi jù. Nígbà mo wá débẹ̀, mo wá ń ka òrùlé gbà, agboolé kan ló ládùúrú òrùlé báyìí. Ẹ wá o. Mo wá bẹ̀rẹ̀ sí ní tọpinpin bóò nífẹ̀ẹ́ Ẹfúnṣetán Aníwúrà ṣe rí. Mo lọ bá àwọn àgbààgbà, wọ́n gbá kọ́lẹ̀ tí wọ́n wá, mo gbà fọ́ìsì wọn. Oko Ẹfúnṣetán Aníwúrà tí wọ́n ń jẹ baálẹ̀ sí, gbogbo ẹ̀ adébẹ̀. Mo wá ń bá a lọ. Kí wá ṣèyún nìkan? Mo wá rí i pé nínú gbogbo ìdílé tí ń bẹ ńbàdàn, gbogbo ìdílé ọkùnrin, àwọn nìkan wọ́n máa ń jẹ mọ́gàjí tí wọ́n lè jẹ Olúbàdàn. Ìdílé obìnrin ó lè jẹ ìyálóde, ìdílé ọkùnrin ó lè jẹ ìyálóde. Ṣùgbọ́n ẹni tí ó jẹ Olúbàdàn ìdílé ọkùnrin ni. Ìdílé kan ṣoṣo
lọ́wọ́ á jẹ́ pé ìdílé obìnrin ni, ilé ọlá ilé obìnrin ni, tí wọ́n lè jẹ Olúbàdàn iná nílé Ẹfúnṣetán Aníwúrà nìkan ṣoṣo tó jẹ́ pé obìnrin ló tu agboolé yìí o. tọ́lá àwọn agboolé táwọn obìnrin tún ń Ìbàdàn pọ̀, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo tó ṣe pé obìnrin ló tu agboolé yìí o. àwọn ará agboolé wọ́n sì lè do Olúbàdàn ilé Ẹfúnṣetán Aníwúrà ni. lẹ́yìn tá a pè lẹ́ni ibú, tá a pè lẹ́ni ibi, tá a fowókọ burúkú ròyìn rẹ̀, bó ló ṣe wá jẹ́. mo wá rí wípé Professor Akéwùmí Ìṣọ̀lá òun kọ ìwé káwọn èèyàn kàlákà gbádùn, sábà pé ìwọ̀nba díẹ̀ tó gbọ́ nípa Ẹfúnṣetán Aníwúrà yálà ó rí nínú ìwé ìtàn Ìbàdàn ọba Akínyẹlé ni o, ìwọ̀nba díẹ̀ tó ń gbọ́ kò tó àwọn ẹbí lọ, because Professor Akéwùmí Ìṣọ̀lá kìí ṣe historian, kìí dẹ̀ ṣolùwádìí nípa ìtàn. Ìṣọ̀lá Ògúnṣọlá òun ka ìwé Dr. Aisho Pepe, ó rí i pé ìwé ìdún eré ìdún táwọn bá fi ṣeré nígbà wọn máa ń ṣeré káàkiri iléèwé yóò jáwó yóò pa àwọn èèyàn lẹ́rìn-ín yóò sì dáwọn èèyàn lárayá, òun náà gbé òfin ṣe eré ńgbà náà. wọ́n ṣe atọ́ka rẹ̀, wọ́n ṣe oníkésẹ́ẹ̀tì ẹ̀, gbogbo ẹ̀ wọ́n ṣe, gbogbo àwọn àgbààgbà tí ń bẹ láyé ńgbà náà àtàwa ìwé ńgbà náà gbogbo àná la wù ú la gbọ́. léyìí tó ṣe pé èèyàn mélòó ló wá mọ̀ wípé àwọn mọ̀lẹ́bí wọ́n pe Professor Akéwùmí Ìṣọ̀lá lẹ́jọ́, wọ́n sì ṣetán láti gbé Dr. Aisho Pepe lọ kóòtù tó sì bẹ̀bẹ̀ pé òun ó ṣe àtúnṣe, orí ẹ̀ ní kúpa. nígbà mo wá rí báwọn ṣé gbìyànjú yín nù. mo wá sọ ìtàn Ẹfúnṣetán Aníwúrà gangan, ó ń bẹ lórí Facebook, wà lórí YouTube, ìtàn ìyálòde Ẹfúnṣetán Aníwúrà mo wá sọ ní tààrà bó ṣe rí. lẹ́yìn ìgbà mo wá sọ tẹ́mi sọ ìtàn tán lórí rédíò, mo gbé àwọn bàbá yìí wá, mo kọ́kọ́ lo voice message wọn, tí n bá dẹ̀ parí ìtàn lórí rédíò ọ̀sẹ̀ tó bá tẹ̀lé yálà kí n gbé ẹni tó táàjọ fọ́ ìtàn wò sí wẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ tó bá súyọ, àbí kí n gbá àwọn ẹbí wá, tí n bá tún gbá àwọn ẹbí wá màá tó gbé, ìgbà yẹn mo máa ń gbé olóyè Adéwálé Ìbíkúnlé wá, ọmọ Balógun Ìbíkúnlé Ìbàdàn, táàjọ fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ lórí ìtàn, mo tún wá gbá àwọn ẹbí wá. mo wá parí iṣẹ́ lórí ẹ̀ ní ẹ̀tọ́ wá jẹ́ bàbá àgbà baálé yàtọ̀ sí mọ́gàjì, ìgbà náà wọn ì jẹ́ mọ́gàjì. wọ́n wá pè mí, wọ́n dúpẹ́ lọ́wọ́ mi, wọ́n léyìn òní kankọ́, èmi mo jẹ́ kí CCII ẹgbẹ́ kan bẹ, ẹgbẹ́ ńlọkọ́ ààfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn parí, àwọn wọn bẹ̀rẹ̀, àwọn náà wọ́n parí ẹ̀, tí Barrister Níyì Ajéwọlé jẹ́ ààrẹ wọn CCII. lórí ìtàn tí mo sọ pé orúkọ bútẹ́ ti fúnra àwọn, èmi mo fọmọ́ pẹ̀lú ẹ̀rí àti àlàyé tẹ́ ti fúnra àwọn, tí wọ́n ti fi ṣeré, tí wọ́n ti fi kọ̀wé. ní ló fà á ó ti padà dé, Facebook ti padà dé. bí wọ́n ṣe ń ba ìtàn jẹ́ nìyí. iná fangba mo bẹ̀rẹ̀ ìtàn, màá mú ẹ̀rí wá lórí ìtàn tí mo bá fẹ́ sọ. tó bá ṣe pé nínú ìwé kan mo ti rí ìdá akọ òwe, tẹ́lòmíì náà bá kọ nǹkan míì nínú ìwé tó yàtọ̀ síra wọn, màá dákọ méjèèjì. tí ìwé tẹ́nìkan bá kọ ọ̀bá tó bá ṣe pé irọ́ lọ́kọ, yìí sọ pé eléyìí kò rí bẹ́ẹ̀, bó ṣe yẹ kó rí nì. tọrọ pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n máa ń kọ ìwé ìtàn náà máa ń fi ìfẹ́ inú wọn gbé ọ̀rọ̀ kalẹ̀. irú ẹ̀ náà làwọn tó máa ń ṣe tẹ́ máa ń sọ̀tàn lórí rédíò. a sáfẹ́ fi àjàsà sí, àpọ́npa a fẹ́ fi sí láti fi bàtàn jẹ́. gbogbo tó yẹ kí wọ́n gbójú wò wọn ò ní gbójú wò. ẹ̀kọ́ títàn kọ́ wa ẹ̀ ní rí mú. àlàyé tó yẹ kó nǹkan ṣe lórí ìtàn kò ní rí ṣe. àwọn bàbá wa ò lo sáà tiwọn lásán, wọ́n ń lò káwa tá à ń bẹ lónìí ó lè rí tiwa mú, àwa náà ń lo tiwa táwọn tí ń bọ̀ lẹ́yìn wa náà ó lè rí tiwọn lò. ó ní
èèmù ẹ̀rí wá, ẹ lọ wo inú ìwé báyìí, ẹ lọ wo inú ìtàn báyìí, ẹ lọ wo inú kinní báyìí, àti àwọn professor of history gbogbo iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe ń wò. tí báyìí ti gbàwé professor kan mú ìní mọ̀ pé bẹ́lẹ̀ ṣe mọ nínú ìtàn ni bá ti rí àgbà olùwádìí lélẹ̀. mo wá dá akọ ìwé tó lé ní 9 tí wọ́n mẹ́nu bà ìtàn Ẹfúnṣetán Aníwúrà àti ìfẹnukò wọn. Ẹfúnṣetán Aníwúrà ò rí bí wọ́n ṣe fi hàn wá, bí wọ́n ṣe pìsẹ́ǹtì Ẹfúnṣetán Aníwúrà kọ́ ló ṣe rí. wọ́n ṣekú pa Ẹfúnṣetán Aníwúrà ní lọ́nà àìtọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà ló sì ṣekú pa lọ́nà àìtọ́, léyìí tó sì fẹ́ dá wàhálà ńlá lẹ̀. torí pé nígbà náà nǹkan ogun ń gba Abẹ́òkúta wọlé síbàdàn, nǹkan ọrọ̀ ajé ń gba Ìjẹ̀bú wọlé. àwọn Abẹ́òkúta láti gbé aṣojú dìde àmbásádọ̀ wọn wá lọ bèrè ikú tọ́pọ̀ ọmọ wa. gbogbo àwọn ìjòyè Ìbàdàn káwọ́ òkè ni, àwọn ọmọ kankan ń pa rẹ o, débi pé wọ́n wá lọ pé Kúmúyìí lọ Ẹfúnṣetán Aníwúrà kọ́ ló bí. lára ọkọ tẹ́fúnṣetán Aníwúrà ti ní ọmọ rẹ̀ ni, ọmọ ọkọ ẹ̀ ni tí wọ́n ń gbé lọ́dọ̀ rẹ̀. ilà Ààrẹ Látòòṣà wá ránṣẹ́ pè yí pé táwọn bá fi rẹ́yìn Ẹfúnṣetán Aníwúrà, àwọn ó sọ ilé oní ọ̀jẹ̀ mọ́gàjì ilé yẹn. ó dẹ̀gbà ó torí owó ọ̀tá olóore rẹ̀, débi pé tí ọba hùwà àbòsí ó ní ọba jogún Ẹfúnṣetán Aníwúrà. torí pé ọmọ kan ṣoṣo tẹ́fúnṣetán Aníwúrà bí, irọ́ ni pé kò bímọ, ó bímọ. ọmọ tó yọ̀ sí lórúkọ ọmọ rẹ̀, ọjọ́ ọ̀kúnlẹ̀ ló kú toyúntoyún. Reverend Samuel Johnson sọ, Reverend Samuel Johnson ti dáyé, ó ti ń kọ ìtàn rẹ̀ the history of the Yorùbá ní àsìkò tí ọmọ Ẹfúnṣetán Aníwúrà kú. Reverend Samuel Johnson mọ Ẹfúnṣetán Aníwúrà tó rọmọ Látòòṣà, ọmọ Ẹfúnṣetán Aníwúrà díjú tí èsì pé èèyàn yọ ọyàn mọ̀ téèyàn mọ̀ èèyàn pé bí ìyá yìí ṣe rí rèé. àwọn òyìnbó tó sì mọ Ẹfúnṣetán Aníwúrà náà ń bẹ. Kúmúyìí lọ ní Látòòṣà wá gbéṣẹ́ fún, lòun náà wá mú nínú ẹrú méjì, lòun náà tó wá gbéṣẹ́ fún wọn. ṣe rí pé ìyá burú, èèyàn bú nìyá ni wọ́n wá ń sọ. òun náà ti mọ̀ fún rẹ̀ ní dáná. kí ló fà á tó fi mọ̀? ó ṣe ìlú. lóòótọ́ Ẹfúnṣetán Aníwúrà ṣe ìlú, àmọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe ìlú, ẹ̀ṣẹ̀ tẹ́ ń lè dáríjì ni. kí lẹ̀ṣẹ̀ tẹ́ ń lọ ṣẹ̀? wọ́n ní fìyà já àwọn ẹrú rẹ̀ lọ́nà àìtọ́. torí pé láyé baálé Oyèsílẹ̀ Olúgbòde, òun lọ́dún 13 lórí àpèrè. lẹ́yìn ìgbà tó ń lọ l'Ògúnmọ́lá jẹ, Ìbíkúnlé ò jẹ. lẹ́yìn ìgbà tó Ògúnmọ́lá lọ, Orówùsì bọ́ bẹ̀. lẹ́yìn Orówùsì lọ́kàn Látòòṣà. wọ́n ti wá ṣe òfin láyé Oyèsílẹ̀ Olúgbòde. òfin àkọ́kọ́, tí ẹrú bá bá àyàn lọ sí ogun, tó wá rí ẹrú méjì mú lójú ogun, tó wá kó fọ́gà rẹ̀ lójú àwọn èèyàn pé ẹ jẹ́rìí mi o, ó ti ra òmìnira rẹ̀, ó ti dọmọ Ìbàdàn. ẹnu wípé kò lè kú òun Ìbàdàn, kọ́mọ̀ lọ sọ àṣírí gbà bí Ìbàdàn ṣe rí ní boríko Ìbàdàn ṣe rí ní, ṣùgbọ́n ti dọmọ Ìbàdàn. tó bá wù ú ó lè wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀, tó bá wù ú ó lè máa lọ bùnmí. tóun náà bá jagun tó bá fakọyọ, ó lè joyè Ìbàdàn. ìnìgbà táwọn kan sọ oyè àwọn kan lẹ́yìn kí wọ́n mọ̀ ní rárá o, wọn ò pilẹ̀ Ìbàdàn báwọn. anybody can be Olúbàdàn in Ìbàdàn tó bá ti jọmọ Ìbàdàn. gẹ̀ẹ́sẹ̀tì tá a sì ṣe kàn lórí ìyẹn tó lè mú èèyàn di ọmọ Ìbàdàn ni pé ẹni tó bá ti ní agboolé títí di ọdún 1897 ìdẹ́yìn fi lè qualify láti jọmọ Ìbàdàn náà. tó bá wá ní agboolé mi lẹ́yìn ọdún 1897, wọ́n wá agboolé yín pé bóyá ìdádé láàrin lẹ́yìn náà tó fi lọ kírètì bòmí. níbo nìpìlẹ̀ yín tẹ̀ bá ti rí pìlẹ̀ wọn ò lè gbà.
ìtàn fi ilẹ̀ nu. òfin wa ni wípé tí ẹrú bá ti wá lọ sójú ogun tó bá sì ti mú ẹrú méjì tó ti kó fọ́gà rẹ̀ ó ti dọmọ Ìbàdàn, ó lè joyè, ó lè kọ́lé, ẹnìkan kò lè pè lẹ́rú mọ́ torí ó ti ra òmìnira rẹ̀. Ìbàdàn ṣe léyìí, wọ́n rí i pé ẹrú gan ti ń pọ̀ ju ọmọ lọ. nígbà ẹrú bá wá pọ̀ ju ọmọ lọ, ọmọ ó di ọ̀lẹ, ìyún bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì, àwọn akọni ọ̀rọ̀ ṣẹlẹ̀, ìkànnú àwọn ẹrúṣẹ̀ ọ̀gá rẹ̀ wá bínú ta gbogbo àwọn ẹrú yòókù bẹ̀bẹ̀, wọ́n sì jọ ń lọ sójú ogun ni. wọ́n wá yọ oró rẹ̀ lára ẹ̀ lójú ogun nígbà tó yẹ kí wọ́n dúró tì í, ó kú ọbógun lọ. wọn ò sì fi bò, wọ́n dáwọn èèyàn mọ̀. ilé àwọn àgbà àjòyè náà wá rorí wọn. Ìbíkúnlé ń bẹ, Ọ̀ṣúndínà bàbá páńpá ń bẹ, Àbáyọ̀mí ń bẹ, bàbá wa yìí tó bí ọmọ tó di àáfàá ńlá ń bàdàn lánàṣẹ, àwọn Ògúnmọ́lá gbogbo wọn bẹ́ẹ̀ náà fi wá tún òfin ṣe, òfin àásọ ẹrú dọmọ. pé kí wá ṣèyún nìkan, ẹrú tí bá ń lọ ogun kò sí irú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ láyé ẹ gbọ́dọ̀ ta, toró ti fi ara gbá ọta àtẹ̀tù fún Ìbàdàn, ẹ gbọ́dọ̀ ta sóko ẹrú. ẹrú tí bá ń bá wa lo ogun, bí ṣẹ̀ṣẹ̀ wá ń ja ogun tó kọ̀ wá rẹ́rú méjì mú lójú ogun kó fi rárá rẹ̀. torí ìgbà náà wọ́n ní pé ẹrú mi ń bẹ, òun ọ̀ráyè àmúyẹn kó wọ́n sà máa ń jà lọ ní. wọ́n sì tún kọ̀nsídàrú àwọn yẹn náà tó bá fakọyọ bẹ́ẹ̀ lójú ogun tí ò rẹ́rú mú, oníjagun lọ táwọn tí ń rẹ́rú mú fi ń mú ẹrú. torí ìtọ́fà Ìbàdàn ń mẹ́rú, ẹrú ẹ̀ ń mẹ́rú, abẹ́rú mú wọn lẹ́rú lójú ogun láti fi ròmìnira ni. ọ̀gá ọmọ mẹ́rú, ọmọọṣẹ́ ọmọ mẹ́rú. tó bá dẹ̀ ti ra òmìnira rẹ̀ tán, tó bá wá lo ogun míì, tó bá wá kó ẹrú 10 lójú ogun, ọ̀gá rẹ̀ yọ gbà ń bẹ̀ o. ìgbà tí ń bẹ lẹ́rú kò ní gbà ń bẹ̀ kí wọ́n tó ṣòfin o. ọ̀gá rẹ̀ ó gbà ń bẹ̀, ọ̀gá rẹ̀ lè gba 7 kó fún òun ní 3, ẹ̀rì pọ́pọ̀ jù kọ́pọ̀ jù. torí pé gbogbo nǹkan tí ó lo ammunition rẹ̀ ọ̀gá rẹ̀ ní kó. wọ́n jẹun lójú ogun ni wọ́n ó ṣe gbogbo ẹ̀ ní lion share àlọ́gọ́ ọgbà kò pọ̀ ju, torí ó tó lè mọ ìyá àmúyàn. ẹlòmíì lè ní ó ṣe lè kó ọ̀gá ṣe lè kó 7 tóun náà bá dọ̀gá lọ́jọ́ iwájú tí kú ọ̀bá pa bóun náà ó sì máa kónú, torí pé láti lè maintain agbára àti ilé ọlá inú. lẹ́yìn náà, ìyàwó tá a bá fẹ́ tó bá ṣe pé ẹrú ni tá a sì fẹ́ níyàwó, ó ti dèèwọ̀ kò gbọ́dọ̀ báwọn ẹrú lo oko mọ́. ìyàwó tá a fẹ́ tó ṣe pé ẹrú ni, àwa ti fẹ́, ó ti dìyàwó wa, àwa ń bá a sùn, kò gbọ́dọ̀ báwọn ẹrú lo oko. tó bá wá bímọ fún wa, ẹ má pọ̀ ọmọ rẹ̀ lọ́mọ ẹrú o. ìdáhùn ológun rẹ̀ bá máa ní ọmọ ẹrú ló jẹ́, ẹ̀tọ́ kan náà lẹ́jọ́ ní. máìndì gbogbo àwọn tá à ń kó ilẹ̀ Yorùbá náà là ń bára wa jà láti múra wa lẹ́rú o. ọmọ ẹ̀fẹ̀ kan náà jọ ni wá, wọn ó kì wá kanra wa. Ìbàdàn gbé lẹ̀, ìdínú tí Ìbàdàn fi tóbi. Ògbómọ̀ṣọ́ tẹ̀lé nínú ìlànà yìí. mo dẹ̀ ti sọ fún wa nínú tògùn ẹ̀tẹ̀fọ̀n tá à ń bá bọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni tẹ́ kú Ògbómọ̀ṣọ́ náà wọ́n wá Ìbàdàn, wọ́n wá láti bòmíì náà, wọ́n wá láti Ṣakí. torí àwọn tó ń bọ̀ láti Ṣakí tẹ́ ń wá ẹran tó yẹ jẹ Àkànní Alébíoṣù lọ́wọ́, àwọn ni wọ́n gbé Àṣàbàrí dé. Àṣàbàrí tí wọ́n gbé dé náà wọ́n gbé dé Ìbàdàn lórí kí Ìbàdàn àtorí kí Ṣakí fi papọ̀, torí pé iṣẹ́ ogun ni Ògún Ṣakí, Ògún ọ̀rọ̀ kí lẹ́fì máa gbórí kí Ìbàdàn Àṣàbàrí. nǹkan méjì lẹ́lẹ́ kí Ìbàdàn mọ́, ẹ kì wá mọ́ Àṣàbàrí àbí kẹ́sì kì wá méégún. àwa la lè méégún ṣeré, àwa lọ máa bí lọ́jẹ̀, tẹ́ kì wá mọ́nu. ní wàá ṣe òfin o, tó o bá ti fẹ́ yàwó tó jẹ́rú o, tẹ̀pá àwọn obìnrin náà sì máa lo ogun o.
torí togun là ń kóbìnrin Ìbàdàn níjọ máa fẹ́ sọ̀tàn ọmọsá ọmọ Ògúnmọ́lá táwọn Ìjẹ̀bú ń pè lájẹbìnrin jọ́nà lágbọ̀n nǹkan tó bá ti wá fẹ́ kò ní báwọn ẹrú lo oko mọ́ ó ti dìyàwó nù ẹ̀tọ́ ìyàwó ni tí nǹkan bá ṣèṣì mọ́ ẹ ọwọ́ àlù ọwọ́ kú mọ́ ọ lọ́wọ́ á pa o ẹrú kọ́ lọ pa o ìyàwó rẹ lọ pa ìlọ́ṣẹlẹ̀ pẹ̀lú Ayọ̀rìndé Ajé ní òde Ajé Olóòlù èèyàn ní Ajé Ayọ̀rìndé ní jẹ́ Ajé ìlọ́ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ tó lùyàwó rẹ̀ pa tí wọ́n sì fẹ́ páláyé Ògúnmọ́lá ló fi wá sá lọ sílé Èkìtì àpadàbọ̀ rẹ̀ ńgbà gbogbo àwọn àgbààgbà náà ti wá kú tátọ́ padà dé ló gbé Olóòlù dé ká lè mọ̀ yí pé òfin ń bẹ irú ẹ̀ làwọn ò ní mọ́ lónìí àwa náà láṣòfin àwa náà láàrú òfin ẹ lọ wo ohun tí àwọn òyìnbó kọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí wọn láwọn ò tí ì rí orílẹ̀ kan nílẹ̀ Yorùbá tí àwọn èèyàn rẹ̀ bọ̀wọ̀ fún òfin tí wọ́n ṣe bí ò ṣe orílẹ̀ Kúrúnmí bóò ni wọ́n ṣe pìsẹ́ǹtì tán Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí fún wa lọ́yọ̀ọ́ ẹni ibú náà kọ́ wọ́n pè torí pé ó ti gbó Aláàfin Ọ̀yọ́ lẹ́nu tí kì í bá ṣe pé Ìbàdàn ṣẹ́kù ìyìn tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Àtìbà àti Baṣọ̀run Olúyọ̀lé ẹni ibú kọ́ ni wọn bá máa pe Olúyọ̀lé dòní ìlàwọ́ àfìfì klọ́ọ̀sì méjì sí ibà àṣeburúkú ṣe rere bẹ́ẹ̀ bá ó ṣe burúkú àwa Ìbàdàn sọ yí pé Ìbàdàn nílé Olúyọ̀lé òun ló gbà wá lọ́wọ́ àwọn Fúlàní tó fẹ́ palẹ̀ Yorùbá rẹ́ aburú náà wọn bá fi ròyìn ẹ̀ ó ti máa ń jẹ́ àṣà wa ẹni bá borí ní pàtàn wọ́n wàá pa ìtàn tí ò borí ní pakúpa ẹni pé lórí ọ̀rọ̀ House of God sinimá tó jáde ni mò ń bọ̀ òfin wa ń bẹ́ńlẹ̀ ẹfún ṣetán ọmọ tiẹ̀ tóun sì bí tọ́wọ́ lóyún sónú ọwọ́ akú lọ́jọ́ ọ̀kúnlẹ̀ ṣé nǹkan bí ọdún 1862 kọlọmọ ẹfún ṣetán ní wúrà kú oró rẹ̀ ọsọ ẹfún ṣetán ní wúrà di bó lẹsẹ lè pè ó ṣe depression ó ní kankan tẹ máa ń pè ó sà ti wá kó sí lórí kìí ṣe wèrè ṣùgbọ́n burú ó ti yẹ ẹ̀hàn náà débi wípé bí ọba rí ẹrú tó lóyún torófin Ìbàdàn fààyè gba kẹrú ó fẹ́ra wọn tí ẹrú bá fẹ́ra wọn tí wọ́n bá bímọ ẹrú náà lọ́mọ wọn ṣùgbọ́n tí ọmọ ìlú bá fẹ́ ẹrú tó bá bímọ kìí ṣẹrú mo rò pé gbọ́ bẹ́ẹ̀ yé nínú òfin tí wọ́n ṣe torí pé ẹrú méjì tí wọ́n fẹ́ra wọn kò sí ìsìn tó wà lómìnira nù wọn ṣùgbọ́n àwọn ọmọ wọn máa ń ní liberty ju àwọn òbí wọn lọ torí pé wọ́n máa ń dà wọ́n pọ̀ máwọn ọmọ ọlá òfin fi ààyè gbà wọn wò níjẹ́ wọ́n fìyà jà wọn ọmọ níjẹkújẹ òfin fààyè gbà wọn ṣùgbọ́n ẹrú náà sì ni wọ́n ṣùgbọ́n tí ìyá wọn wọ́n wá ń bẹ lẹ́rú bàbá wọn wá lo ogun ọwọ́ á kó ẹrú méjì fún ọ̀gá rẹ̀ tóun ti bọ́kùn lọ́rùn ó ti bọ́kùn lọ́rùn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ ló kù tí ó wà náà bí ó ṣe rà ìyàwó rẹ̀ sì tún wà lẹ́rú torí wọ́n gbà pé káwọn ẹrú ọmọ fẹ́ra wọn wọn ò fẹ́ tọ́ wọn dùn wọ́n torí pé jagunjagun ni wọ́n ń lọ sógun ìtẹ́bàfẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ wọn míì ń bẹ tí wọn ò bá rí ẹrú tó wù wọ́n lọ́dọ̀ ọ̀gá wọn tó ṣe pé nù agbo ọ̀gá míì ni wọ́n ti rí ẹrú ọ̀gá wọn bá níbẹ̀ ló ti wà ọ̀gá wọn máa bá wọn fẹ́ wá ìní ọ̀wà ara ẹrú lọ́dọ̀ ẹni tọ́jú olówó rẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn èyí ọ̀gá míì tó bá dá wọn a mọ̀ọ́mọ̀ bọ́kùn lọ́rùn ẹrú ṣẹrú mọ́ ìwọ yìí ọmọ ni ọ́ ṣáájú kófin tí wọ́n ṣe ó tó dé wọ́n sì tún ń lò lẹ́yìn ìgbà tó fi dé torí kìí ṣe gbogbo ẹrú náà ní lo ogun kó tó wá di pé àwọn òyìnbó fagilówó ẹrú pátápátá yányán tí Ìbàdàn sì wá ṣe léèwọ̀ béèyàn bá fẹ́ jẹ mọ́gàjí ńbàdàn ìbéèrè tí wọ́n kọ́ bí ọtọ́ bá ti fẹ́ẹ̀lì ọ̀jẹ̀ mọ́gàjí lágbólé yín àwọn wo ni apá àbò làwọn ẹrú bàbá yín wà ń bẹ̀ bàbá ní ṣẹ̀rá àwọn ìyá oní ẹrú ni ìyá oníròbó
ẹrú ni bàbá rẹ̀, ìyá aláta kò jẹ́ mọ́gàjí mọ́. Èèwọ̀ ni wọ́n yìí pé èèyàn lẹ́rú nìbàdàn. Tẹ́ bá dé Ìbàdàn ní ti ní gbọ́ tá ń bàbá rẹ̀ ńlẹ̀ àìsàn Ìbàdàn torí pé èèwọ̀ ni fún wa. Bẹ́ẹ̀ bá wá ṣe bá nu ìwádìí sọ báyé bá ti wá bàjẹ́ o Ìbàdàn sọ pé tá ń bàbá rẹ̀ ń bàdàn. Pé gbogbo ènìkan wá láti ilẹ̀ Yorùbá Ọlọ́run fẹ́ ra lè fẹ́ dágbá nílẹ̀ Yorùbá wọ́n fààyè gbọ́ mọ̀ sí tó fẹ́ ṣe ni torí pé omi tí wọ́n fi dábàdàn nu. Gbogbo òfin ni wọ́n wá sí Ẹfúnṣetán ò wá fààyè gbà Ẹfúnṣetán Aníwúrà ò fààyè gbà látara ti ìbínú tọmọ tiẹ̀ tó kú toyún ọmọ tó yọ̀ sí ọmọ rẹ̀ tọ́wọ́ wá rí ẹrú tó lóyún ọlágbò tí ń fún wọn tí wọ́n fi ń wọ oyún dànù èèwọ̀ ni kóró ẹ tó lóyún. Ṣùgbọ́n ní irú ìgbà náà tó nígbà tí mo ṣe ètò lórí rédíò ńgbà yẹn mo rántí pé Dr. Jọbí níwájú chọ́ọ̀chì páàdì Arówótọ́sún náà níbẹ̀ wà ọwọ́ akọjú sọ́nà òdì ajé ọkọ̀ ẹ̀gbẹ́ sọ́nà bàbá àṣàlẹ̀ ẹni Jọbí hospital wà mo tọ́ dọ́tọ̀ náà lọ lọ́dún náà tọ́lọ́mbá ní kí n rí ọdún yẹn tọ́lọ́mbá ní padà tó rí. Dr. Jọbí ní apẹ́rù sí ni pé òun oògùn tí wọ́n mọ̀ fún wà torí mo olùwádìí yàtọ̀ sẹ́ni tí wọ́n kàn máa sọ̀rọ̀ mo lọ bá àwọn tó já àfa pé kí ló lè fà Ẹfúnṣetán Aníwúrà fi lè rí báyìí lórí ikú ọmọ rẹ̀. Á pé lọ́dún ẹ̀yin mùsùlùmí kí ni ṣẹ̀ríà wí ẹ̀yin oníbíbélì ẹ̀yin pásítọ̀ mo rántí pé àléfà wa ní Mẹ́tàlá mo lọ bi léèrè ọ̀rọ̀ lẹ́yìn náà pásítọ̀ Táíwò Àlàdé Tẹ̀kóbọ̀ onímọ̀lọ́ba kí n tó wá lọ bá Jọbí mo fi ọ̀nà ẹ̀sìn wò mo sì fi ojú ti onímọ̀ ìṣègùn wò ní ti àṣà èmi fi wò mo ṣàlàyé lé lórí. Tí wọ́n ṣe pé ńgbà ni wọ́n fi ọ̀rọ̀ tútù wọ́n fi bá sọ̀rọ̀ táwọn babaláwo bá lọ bá àbáwọn ọlọ́sùn ni àwọn ọlọ́ya ni àwọn oníkíní ni Yemọja ni wọ́n ó pé Christian ni wọ́n bá sọ̀rọ̀ láti inú Bíbélì á pé Mùsùlùmí wọ́n bá sọ̀rọ̀ náà Àlùkùránì. Ẹfúnṣetán Aníwúrà wá ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ yẹn wọ́n mọ̀ ó ń ṣe ìlú ò bá wí àmọ́jọ́ tí ìlú pé táwọn èèyàn wá mẹ́jọ rẹ̀ lọ bẹ́ẹ̀ l'Ẹfúnṣetán Aníwúrà ń ṣe ló fi gbé. Ẹ máa bá wa tẹ lọ́fẹ̀ẹ́ máa tẹ láìkì rẹ̀ máa ṣẹ̀ lórí Facebook pé Ẹfúnṣetán Aníwúrà ń tọwọ́ bọ òfin tí ń bẹ́ẹ̀lẹ̀ wọ́n wá pè sáàfin wọ́n bá wí wọ́n sọ̀rọ̀ sí wọ́n wá láwọn foríjì lẹ́yìn bá wọn ti kì í lọ ṣùgbọ́n kò tán nù Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà. Àkọ́kọ́ ọ̀rọ̀ owó ti pa wọ́n pọ̀ bàbá jẹ Ẹfúnṣetán Aníwúrà lówó adó ti Ògùn state o adó ti Èkìtì supply ẹ̀ kẹ́kẹ́ dúró lórí nẹ́tíwọ̀kì ẹ̀ ń dà wá láàmú ni. Ẹ̀sùn yẹn wọ́n ti fi kan Ẹfúnṣetán Aníwúrà wípé ńgbà bàbá wà lójú ogun kò pèsè nǹkan fún wọn nígbà wọn tó wá padà dé gbogbo òjòyè sì gbọ́dọ̀ lọ pàdé olórí ìlú Ẹfúnṣetán Aníwúrà tó wà nílé rẹ̀ kò lọ. Eléyìí jẹ́ ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn. Ààrẹ Látòsà sí lọ lórí ìlú ibi tó bá sì ti wí lọ́pọ̀lọpọ̀ àwọn ìjòyè tí ń rí jẹ ni wọ́n ń tẹ̀lé wọ́n láwọn foríjì pé àwọn ti bá wí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ fún un àmọ́ kò tẹ́ Ààrẹ Látòsà lọ́rùn. Lẹ́yìn ìgbà náà wọ́n pè páwọn gba oyè Ìyálóde Ìbàdàn lọ́wọ́ rẹ̀. Ẹfúnṣetán Aníwúrà ti wá mọ̀ pé ọ̀ràn dé bẹ́ẹ̀ ṣe gba oyè lọ́wọ́ rẹ̀ méjì ni. Àkọ́kọ́ kó fi ìlú lẹ̀ jẹ́ fífi ìlú lẹ̀ rẹ̀ náà àbòsí ni o ìgbà kú sí ní ìfìlúlẹ̀ màá kówó gbẹrù mi kè rí bẹ́ẹ̀ jọ́ o bìbá gbé yín ọ̀wọ̀ máa lọ sí ibòmíràn níbi tí wọ́n fẹ́ mi fẹ́ bùkátà mi ò lè mú bùkátà kú o wọn ò níjọ ẹrù tó gbé sórí nìkan tó dì sórí báyìí ló lè mú kú òòlù ó ṣe pé o ní owó onímì títí wọ́n sọ pé lùú ló ti ní wọn ò nígbà
ọwọ́ wọn lójú ọwọ́ Látòsà lójú pé táwọn bá rẹ́yìn rẹ̀ wọ́n máa ń bolé àwọn làwọn ò bolé rẹ̀ tí ọba wa fẹ́ kúrò nílùú ó gbọ́dọ̀ ṣe bí ọkùnrin kó para rẹ̀ wọ́n wá láwọn fi ọ̀tún rẹ̀ ìyá ọlá àwọn fi jẹ ìyálóde òun ò tiẹ̀ fẹ́ gbà ẹ fòsì tán nígbà méje fi tèmi kó bọ̀ torí Ààrẹ Látòsà ní pé tí ọba gbà kó náà mẹ́rù ẹ fòsì tá a ní wúrà Ẹ̀gbá ni o. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa Nàìjíríà. Gbogbo wọn ẹsẹ̀ wọn fi rìn wọ ìlú Ìbàdàn. Ẹni tí ó kọ́kọ́ jẹ olórí Ìbàdàn tá a bí sí Ìbàdàn òun náà ni Baálẹ̀ Fìjàbí ọmọ Babalọ́lá. Ọdún 1893 ni Fìjàbí ọmọ Babalọ́lá jẹ lẹ́yìn ìgbà tá a parí ogun Kírìjì òun náà ló jẹ tẹ̀lé Ààrẹ Látòsà òun yóò jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn àkọ́kọ́ tá a bí sí Ìbàdàn gbogbo èmi ni Mọ́yẹ̀ Okùnadé Ifẹ̀ ló ti wá Olúyọ̀lé Ọ̀yọ́ ló ti wá àwọn Olúyẹdùn Ìlọrin ló ti wá Olúyọ̀lé Ọ̀yọ́ ló ti wá Ọ̀pẹ́ Àgbé Ògbómọ̀ṣọ́ kọ́ ni bàbá Ọ̀pẹ́ Àgbé Ògbómọ̀ṣọ́ ni bàbá lẹ́yìn Ọ̀pẹ́ Àgbé Oyèsílé Olúgbòdéjẹ ọmọ ìlú Kútani ẹsẹ̀ ló fi rìn débàdàn kì í ṣe gbogbo àwọn táwọn ń dáko ẹsẹ̀ wọn fi rìn débàdàn lẹ́yìn rẹ̀ ni Ògúnmọ́lájẹ Fèésù lòun ti wá lẹ́gbẹ̀ẹ́ Ìwó ẹsẹ̀ ló fi rìn débàdàn lẹ́yìn tiẹ̀ Èlé Orówùsì jẹ Ọ̀gbá Àgbà ìlú Ọ̀gbá Àgbà ló ti wá lẹ́gbẹ̀ẹ́ Ìwó ẹsẹ̀ ló náà fi rìn débàdàn kó tó wá kan Látòsà ẹlẹ́ẹ̀kẹjọ ẹsẹ̀ ló náà fi rìn débàdàn kì í sorí ló fi rìn débàdàn ìdínú tẹ́lẹ̀ kan bá wá sẹ̀nu wọn kẹ̀lé láwọn ó lé nílùú sẹ̀wọ̀n pé ní ìsìn báyìí ló lè sọ fún mi pé a lè ọ́nbàdàn níbo nílùú bàbá mi èmi náà wà máa pàtà sórí bàbá tó bí mi orí ló fi rìn délùú bàbá tó túbọ̀ náà orí ló fi rìn lónìí ní bàbá wa fẹ́ débi bàbá mi tó fẹ́ sẹ̀lẹ̀ débẹ̀ ìwà dákẹ́ pé àmẹ́mi orí mo fi rìn délùú yìí bí nǹkan ṣe rí ńgbà náà nu tí wọ́n bá wá báyàn fa wàhálà tó bá wá ná owó tí ń bẹ̀bẹ̀ tí ń fi owó ńlá bẹ̀ wọ́n ẹ ṣàánú mi ẹ má jẹ́ wọ́n pa mí tó bá ti wá dolòṣì wọ́n máa fi ilẹ̀ wọ́n rí i pé kò ní nǹkan kan mọ́ tó fi lè gbéra irú ẹ̀ ni Ìyálóde tó jẹ Kẹ́fúṣe tá a ní wúrà ó tó jẹ ìbẹ̀ láyé wọ́n gboyè lórí tiẹ̀ náà ni ìbẹ̀ láyé tí Ẹfúṣe tá a ní wúrà fi kàgbákò tiẹ̀ ṣùgbọ́n Ẹfúṣe tá a ní wúrà lówó nínú ìwé Reverend Samuel Johnson wọ́n láwọn ẹrú tó ní lóko 2000 ẹgbẹ̀rún méjì ẹrú níbi tó lówó dé ìdá fi pè ńlá ní wúrà ní wípé ó ń ṣòwò wúrà wọn a máa ṣòwò lọ Ghana lọ Port Novo gbogbo ẹ̀ làwọn èèyàn ti ń wá lọ sí Lomé gbogbo ẹ̀ náà làwọn èèyàn ti ń wá ní Togo ní ilẹ̀ Dahomey ní bí wọ́n ṣe ń ṣòwò kínu tó sì láwọn èèyàn tí ń bá ṣòwò tó náà sì láwọn ọmọ ogun tí wọ́n máa ń ṣọ́ àwọn oníṣòwò torí àwọn tí wọ́n máa ń dá ọ̀nà wọ́n rí i pé kò lè dòlòsì iná fi wá pe Kúmúyì lọ láti bá wọn pa Kúmúyì lọ tí wọ́n wá pè láti bá wọn pa lòun náà fi wá gbéṣẹ́ fún àwọn míì àwọn ẹrú méjì kí wọ́n tó mọ ibi tí Ẹfúṣe tá a ní wúrà sùn sí kí wọ́n tó wá gun òkè àjà kí wọ́n tó já ìbú ọtí láàjọhún ni wọ́n jẹ̀mọ́ tó fọ́ lórí tó fi kú ọwọ́ akú tán wọ́n sí ní sí ẹ̀yẹ ilé rẹ̀ náà wọ́n sí sí ìlú sí ní sí ẹ̀yẹ sẹ́ẹ̀mọ̀ yípo ti kú wọn ò lè bolé rẹ̀ wọ́n wá ó sì láwọn ẹbí láwọn ẹbí èèyàn rẹ̀ àwọn àbúrò àwọn ìbátan nìbàdàn ambassador àwọn Ẹ̀gbá torí ńgbà náà a ti dá Abẹ́òkúta lẹ̀ Ìbàdàn náà ní aṣojú lábẹ́òkúta a nílé aṣojú ambassador ní kí lorúkọ ẹ̀ níjẹ̀bú a ní l'Ógbómọ̀ṣọ́
láwọn tó bá jẹ́ ìlú ńláńlá àtàwọn èèkàn orílẹ̀ tó bá dá wà ọ̀tọ̀ ní ajẹ́lẹ̀ ọ̀tọ̀ la aṣojú ambassador àníbẹ̀ àwọn Ẹ̀gbá Abẹ́òkúta náà ní lọ́dọ̀ wa àwọn Ìjẹ̀bú náà ní lọ́dọ̀ wa ọ̀rọ̀ wa dójú ẹ̀ ambassador àwọn Ẹ̀gbá Abẹ́òkúta wa gbọ́ tó Ẹfúnṣetán Aníwúrà kú o wọ́n sì pa ni tọ́rọ̀rọ̀ tó sì hàn sí gbogbo ìlú ọwọ́ aránṣẹ́ lọ Abẹ́òkúta yọ́sà fi tó ilé aṣojú wa tí ń bẹ l'Amẹ́ríkà àbí tí ń bẹ ní Saudi yọ́sà máa jíṣẹ́ fún Nàìjíríà ààrẹ gbọ́dọ̀ mọ̀ sí wọ́n wá sọ fún lórí ìlú tó wọ́n ti pẹ́ Ẹfúnṣetán Aníwúrà Ìbàdàn níta gbọ́ ni pé kò kú jẹ́ o wọ́n ṣe kú pa ni wọ́n wá gbé àwọn aṣojú wá sí Ìbàdàn ọ̀rọ̀ ti wá le torí wọn ò gbọ́dọ̀ pa ẹni tọ́jú lóyè bẹ́ẹ̀ wọ́n sọ fún ẹgbẹ́ ní wọ́n rọ̀ lóyè wọ́n ṣe gbákẹsàwó kan inú ẹ̀ wọ́n fà lọ́wọ́ tí wọ́n fi pa. Abẹ́òkúta lè sì di ìlú ńlá tó ṣe pé antagonist làwọn àti Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ogun wọn ti jọjà bí Ìbàdàn bá ṣẹ́gun àwọn náà ṣẹ́gun Ìbàdàn. ẹ lọ bèèrè ikú tọpọ ọmọ wa o ẹ̀yin náà lọ́mọ lọ́dọ̀ tiwa sí káwa náà máa pa wọ́n o. ní àpèjọ ìgbẹ́jọ́ Látòsà náà nílé ààrẹ Látòsà lókè ààrẹ iná ni wọ́n wá gbogbo òjòyè ní bẹ́ẹ̀ Balógun gbogbo wọn bẹ́ẹ̀ ẹ̀ níbi náà ó ti padà dé. níbẹ̀ náà ni àwọn Ẹ̀gbá aṣojú àwọn Ẹ̀gbá ambassador tí wọ́n wá láti Abẹ́òkúta gbogbo àwọn ìjòyè Ìbàdàn ní bẹ́ẹ̀ gbogbo àwọn ìjòyè Ìbàdàn láti lè jẹ́ káwọn mọ̀ pé inú àwọn ò dùn sí bí wọ́n ṣe pa Ẹfúnṣetán Aníwúrà gbogbo wọn sẹ́ ọ̀dà o àwọn àgbà ìjòyè bá dìde tájò sì ń bẹ́ẹ̀ ó ní Ọ̀tún Kakanfò olóyè tí ara àwọn tó bá jẹ́ ọ̀tún baálẹ̀ báwọn àwọn amọ̀délé fún olórí ọ̀tún kìíní gan lọ́jẹ́ Orówùsì gan lọ́jẹ́ ọ̀tún fún all step down gbóhùn kò bá wọn lo ogun mọ́ àmọ́ ń bẹ nínú àwọn àgbà tẹ́ máa ń pè sọ̀rọ̀ ó débi bàbá àṣálẹ̀ ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ lọ mú Kúmúyì lọ wá òun sáà ni mọ́gàjí olọ́jẹ́ olórí ilé Ẹfúnṣetán Aníwúrà yóò yẹ kó mọ̀ nípa ikú ọ̀gá rẹ̀ ara ẹsẹ̀ lè wá sinmi bá ń pòṣe lọ́wọ́ báwọn olóyè wọ́n rà á lókùn wá Rev. Samuel Johnson fojú ara rẹ̀ rí ẹ lọ wo olúwe Rev. Samuel Johnson olóhùn rí tí wọ́n sọ lókùn sọ́wọ́ sẹ́yìn ní Kúmúyì lọ bìkọ́ mo sọ fún wa Rev. Samuel Johnson mọ ààrẹ Látòsà ọmọ Ẹfúnṣetán Aníwúrà nígbà wọ́n ń ja ogun Kírìjí Rev. Samuel Johnson àti àbúrò ààrẹ Látòsà ọ̀rẹ́ jọ ni wọ́n gbogbo ẹ̀ ló sọ tó kọ́ ọbẹ̀ bó ń ṣe lọ béèrè nígbà ogun fẹ́ rọ́ mọ́ Ìbàdàn lọ́wọ́ pé táwọn Èkìtì bá ya bò yín kọ́ ni wọ́n mọ̀ pé àlọ́ta ṣùgbọ́n wọn ò lè dán wò torí wọ́n mọ̀ pé àwọn tí ń lo idà 5,000 sójà la ní tó ṣe pé kò sí nǹkan mìíràn táwọn ń lò ju idà lọ wọ́n mọ̀ pé wọ́n ya bò wọ́n ọ̀nà bòmí lèyìn mo sì ń bọ̀ lórí ìtàn ogun Kírìjí tí mo ní yọ gbà wá tọ́dún kan àbí kó lé lọ́dún kan mo sì ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú gbogbo wọn wá sẹ́ wọ́n wá mú Kúmúyì lọ wá wọn rá lókùn Kúmúyì lọ amọ̀pọ̀ ọ̀dá sí ara rẹ̀ jẹ́ sẹ́ẹ̀sì mọ̀ yí pé gbogbo àwọn olóyè ti sẹ́ èèyàn méjì ààrẹ Látòsà àti Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n kọ̀sẹ́ Kúmúyì lọ bóò lọ̀rọ̀ ṣe jẹ́ iṣẹ́ bàbá wa Balógun àti Sọ́ba lójú ni mo tẹ̀lé ọ̀dà akọ Kúmúyì lọ náà ti mọ̀ pé gbogbo àwọn ìjòyè tó kù rèé ó sì mọ̀rọ̀ Ìbàdàn Kakanfò Látòsà tó wọ́n jẹ tí wọ́n bá bínú ibẹ̀ náà wọ́n pa á sí torí jagunjagun gbogbo wọn ọ̀kan tí ó ṣẹlẹ̀ ọ̀dà akọ Balógun ọwọ́ adá akọ Sọ́ba lójú yìí ọwọ́ ayé àwọn àgbà yìí pé ẹ̀rù ní bá àti dákọ Látòsà torí Sọ́ba lójú aṣojú ààrẹ Látòsà ni ńlá ààrẹ Látòsà máa ń ránṣẹ́ ó dàbí bàbá èké ọba
ọwọ́ ayé wọn báyìí ṣùgbọ́n wọ́n ti mọ̀ bọ́ tọ́rọ̀ ṣe rí tá a bá lè ká pa ààrẹ Látòsà ní ìsìn ìlú ọ̀dàrú àti Balógun lásìkò tí gbogbo ilẹ̀ ń sọ́bàdàn lọ́wọ́ sọ́wọ́ ẹlẹ́sẹ̀ tẹ́sàfẹ́ kí Ìbàdàn ó ṣubú yìí Kúmúyì lọ wá bóun lẹ ṣe pa àwọn ẹrú kan ní kinní kan ní nǹkan ẹni wọn nígbà wọn pè wọn bọ̀ wá lé káwọn àwọn ẹrú wọn wá pa wọn lọ kó àwọn ẹrú náà wá Rẹ̀fẹ̀ Samuel Johnson lòun rí àwọn ẹrú náà ń gbà wọn bẹ́ wọn lórí sí Basọ̀run ọ̀nbẹ́nu òwe the history of the Yorùbá mo ti fún gbogbo wa ní PDF ìwé yẹn ń bẹ lórí igbá locally internationally the history of the Yorùbá ìwé Rẹ̀fẹ̀ Samuel Johnson tó fi 30 years kọ tó parí kíkọ ìwé náà ní ọdún 1897 ó bẹ̀rẹ̀ kíkọ ìwé náà ní ọdún 1867 tó fi 30 ọdún gẹ́rẹ́gẹ́ kọ ó lóun rí wọn nígbà wọn bẹ́ orí wọn wọ́n bá Kúmúyì lọ wí wọ́n fi ṣẹ̀sín láàrin ìlú wọ́n dálẹ̀ wọ́n wá pe àwọn èèyàn àwọn ẹbí Ẹfúnṣetán Aníwúrà wá rólé nínú lé nìkan kọ́ Ẹ̀gbá Mọ́gàjí ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ láti di olórí Ìbàdàn torí pé ìyá yín ò jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àbúrò rẹ̀ àwọn àbúrò rẹ̀ ọmọ táwọn wá bí àwọn ni wọ́n wá gbé ọkọ̀ Ẹfúnṣetán Aníwúrà dòní tí wọ́n sọdọmọ Ẹfúnṣetán Aníwúrà gbogbo wọn orúkọ rẹ̀ wọ́n ń jẹ́ tọrẹ́bí ni wọ́n lé Kúmúyì lọ́kùn bẹ́ẹ̀ Ẹfúnṣetán Aníwúrà ni Professor Akínwùmí Ìṣọ̀lá professor tó bàtàn rẹ̀ jẹ́ Ẹfúnṣetán Aníwúrà ni Dr. Aiso Bẹ̀bẹ̀ àgbà òṣèré tó bàtàn rẹ̀ jẹ́ kábàá lè mọ̀ pé kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ iná làwa bá débi House of Ga ilé Ga sinimá tó jáde àwa àdá ìtàn rúta yẹnyẹn ọwọ́ ń jẹ́ ìdójútì ńlá fún ìran Yorùbá ń jẹ́ ìdójútì ńlá fún àṣà Yorùbá ń jẹ́ ìdójútì ńlá fún ọmọdé àti àgbà Yorùbá níbi ẹ̀ ṣe pìsẹ́ǹtì ìtàn House of Ga kò tiẹ̀ kò papọ̀ kò mú làákàyè wá ṣé múra ni ká sọ tí ò papọ̀ mọ́ ti wá ìmúra ni ká sọ ìjó làwọn ọmọbìnrin wa ńlẹ̀ Yorùbá ni wọ́n ń sọ aṣọ mọ́yàn èyìnbó ọ̀bá wa ó ẹni tó ṣe fíìmù náà tẹ̀tẹ̀ produce orí yín ò pé bẹ́ẹ̀ ṣe pìsẹ́ǹtì àwọn bàbá ńlá wa orí yín ò pé ọyẹ wọ́n lọ ṣàyẹ̀wò ọpọlọ yín tẹ́ ẹ̀ bá lè rẹ́ni bá yín sọ̀rọ̀ kí ni ti ń pọ̀ jù àwọn àhesọ aṣọ obìnrin wa àhesọ aṣọ mọ́ o àìrìn o ká sì máa wọ bèbè kí ká máa wọ tòbí àbí bàǹtẹ́ ká máa wọ kí ẹlẹ́ẹ̀kejì sábẹ́ báwọn jagunjagun wá ṣe ń múra nu ṣé bí ẹ ṣe ń múra nu lẹ́yìn náà ìní bí ṣé bí àwọn olóyè Ọ̀yọ́ ṣe ń múra nu wọ́n mọ̀ ṣeré Basọ̀run Gáà kan tá a wo ẹ wo àṣà bí wọ́n ṣe ṣe sinimá náà níwọ̀nba bó ṣe rí ẹ wo àṣà níjó ló di wípé àwọn ọba wa àtàwọn olóyè ilẹ̀ Yorùbá ń lo chéènì èèwọ̀ ni ẹlẹ́wọ̀n ni Yorùbá gbà pé máa ń lo chéènì tẹ́ ẹ bá ń ráwọn ọba tí wọ́n ń lò lónìí wọn ò mọ tí wọ́n ń ṣe ni ọba tí bá ń lo chéènì ọmọ tí ń ṣe ni èèwọ̀ ẹ ń bá lóun rírú ẹ̀ rí ẹ lọ́ọ́ mú wá. irú ìlẹ̀kẹ̀ wo lẹ́sìn lò ìlẹ̀kẹ̀ Basọ̀run Gáà ìlọ́wọ́ á ní kíní rindinrindi bíi sliver bíi góòdì lára níbo wọ́n ti ń lò ọkùnrin yẹn lo wúrà góòdì nílẹ̀ Yorùbá ẹ lọ wo gbónútà ibẹ̀ lẹ́yà rí ìláàfin máa rí ọba Ìwó Olúwo Ògún Mákindé Anídẹlẹ́sẹ̀ náà ń pè ní Anídẹlẹ́sẹ̀ Yorùbá a máa fi dẹ sọ́wọ́ a máa fi dẹ sẹ́sẹ̀ a sì máa fi dẹ ẹsẹ̀ adé torí kèé jẹ ìdè yìí jẹ àìlò chéènì irú ìlẹ̀kẹ̀ Basọ̀run torí pé à ń ṣe sinimá ní ṣèwádìí torí owó tá a fẹ́ pa ṣe ibi tílẹ̀ ṣe bí ìlẹ̀kẹ̀ tẹ́ lò fún Basọ̀run bó ṣe mọ bẹ́ẹ̀lì ń já ní Basọ̀run èlò orú ìlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ èjìgbà ìlẹ̀kẹ̀ ní Basọ̀run máa ń lò Aláàfin Ọ̀yọ́ lè lò àwọn Ọ̀yọ́ Mèsì yòókù ò ní bá lò
a máa lo 3, a máa lo 5, a máa lo 7, yóò dé orúnkún. Basọ̀run nìkan ló lè lò, èèwọ̀ Basọ̀run. Èjìgbà ìlẹ̀kẹ̀ ní Basọ̀run ń lò, yóò sì sọ̀kalẹ̀ yóò dé orúnkún. Aláàfin a máa lò. Aláàfin a máa ní ìlàrí. Àwọn Ọ̀yọ́mèsì yòókù ò lè nílàrí. Àwọn ọba lẹ́ẹ̀mọ́ rí tán lè nílàrí. Olúgbọ́n lè ní, Àrẹ̀sá lè ní, Ọlọ́fà Mọ̀jọ lè nílàrí. Ẹ̀rí nínú tá à ń sọ̀rọ̀ mọ́ dákọ̀ ìlàrí Ọlọ́fà àṣegbé. Ẹni tó jẹ́ olóyè tóun náà tún lè nílàrí ní Basọ̀run. Ìbà Ọ̀ṣọ̀run nìkan ló tún lè nílàrí. Àwọn ni ìránṣẹ́ Aláàfin. 500 gbogbo wọn wọ́n sì lóókọ. Ó kọ ìpìlẹ̀ ní gbogbo wọn wọ́n lóókọ. Ṣé títọ̀kì náà ti fẹ́ lọ ni? Ẹ jẹ́ àkùtà ilẹ̀ Yorùbá. Ẹ má bínú, wọ́n bí fúlágì náà bí nẹ́tíwọ̀kì ní gbogbo ẹ̀rọ lura wọn. Yóò ní láàrí tí ó mọ lọ bí 500 gbogbo wọn sì ló kọ. Bálá àfin ṣe máa kọ́lé tiẹ̀ tó náà ní ààfin, bẹ́ẹ̀ náà Basọ̀run náà ó ṣe kọ́ tiẹ̀. Àmọ́ wá ní bá ṣe máa ṣe iwájú ààfin bí ṣe máa ń rí, ó ní iye títa Aláàfin ó jẹ́, ó ní iye títí Basọ̀run ó jẹ́. Láàrẹ̀ ìjà wo ni Gáà bá àwọn Tápà jà o, táwọn Tápà wá wé láwàní. That's a real nonsense. Ọ̀rọ̀ Usman Dan Fodio tó wá da Nàìjíríà rú, tó da gbogbo ilẹ̀ Haúsá rú, kìí ṣẹlẹ̀ láyé Basọ̀run Gáà, kìí ṣẹlẹ̀ rárá. Àlọ́ pátápátá àti ìbàtànjẹ́ ni, kò ṣẹlẹ̀ láyé Basọ̀run Gáà. Ọ̀rọ̀ Usman Dan Fodio ò ṣẹlẹ̀, kò ṣẹlẹ̀ rárá. Débi pé àwọn Núpé tí wọ́n ń wé láwà nígbà náà kò sí tọ́jọ́. Débi pé orí ọba Núpé wo ni àṣẹ rò pé bí Ọ̀yọ́ ṣe lágbára náà Núpé lágbára. Orí ọba Núpé wo ni Gáà gé? Bàbá rẹ̀ gan lè gé, bàbá rẹ̀ gan lè gé. Basọ̀run bàbá tó bí òun tó jẹ́ Basọ̀run Fáláàfin Òjìgí só lè gé. Èyí tí wọ́n ṣe ni pé wọ́n ṣe ààlà. Aláàfin Òjìgí àti Basọ̀run wọ́n ṣe ààlà yìí pé tó ààlà tiwa rèé tí ò fi ní síjà mọ́. Ẹja màlá o, ẹ màlá yín, ẹ màlá yín. Wọ́n fún àwọn Bàrùbá lálà tiwọn náà. Wọ́n fún àwọn, wọ́n gbé àlàdé Tógò. Wọ́n fún àwọn Bìíní náà lálà tiwọn. Ó fogun yín kalẹ̀ Yorùbá láti dáàbò bo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì fà lálẹ̀ lò. Ilé ìgbọ́ wá gbé orí rẹ̀ wá. Gáà ò sì sí nlé nígbà wọ́n pa Olúkẹ́ ẹ̀gbọ́n rẹ̀. Lóòótọ́ ni ọmọ Aláàfin Òjìgí ló pa Olúkẹ́. Pípa tí wọ́n pa Olúkẹ́, bàbá rẹ̀ náà ò sí nlé. Ìní bàbá rẹ̀ dé Basọ̀run dé. Basọ̀run Yàmbá dé ìpè tó. Sẹ́ńtẹ́ ṣẹlẹ̀ àwọn Ọ̀yọ́mèsì láwọn ń bẹ lẹ́yìn rẹ̀. Kọ́gbẹ̀sán ẹ má ti pẹ̀ka tó bá ṣẹ̀ lọ bá gbé tó bá ti pààyàn olùrà lọ ọmọ Àrẹ̀mọ kéré sí mi. Bàbá rẹ̀ tí ọkọ ni. Ó sì mọ̀ ó fẹ́ fi òkú kẹpẹyẹ méjì. Tó bá ti pa ọmọ, bàbá ó sin ọmọ lọ ọ̀run. Lọ wá ní kí Basọ̀run, òun ló sì lágbára. Wọ́n gbégbá fún Ọ̀yọ́ kọ̀, Ọ̀yọ́mèsì kọ̀, Ṣàngó kọ̀, Àjàgà kọ̀, Ọ̀rànmíyàn kọ̀, Odùduwà kọ̀. Ló sì wá kú lọ́mọ ẹ̀kú tẹ̀lé. Ṣùgbọ́n àwọn Ọ̀yọ́mèsì àtàwọn Ọ̀yọ́ wàhálà dé wọn ọgbà. Wọ́n pa òun náà. Gáà ò sí nlé. Wọ́n pa òun náà. Wàhálà ti wá dé. Kọ ẹsẹ̀ mọ́ bẹ̀rẹ̀. Tá a bá lọ wò látàyé Aláàfin
kàn jẹ̀gbọ̀n bó ṣe ń wà nù. a ti jẹ Aláàfin lẹ́yìn ìgbà tí Aláàfin Òjìgí lọ. Aláàfin Òjìgí mò ń bọ̀ mo rò pé ọdún 1698 sí 1732 Aláàfin Òjìgí jẹ. ṣé wọ́n ti bí Usman Dan Fodio ńgbà náà ní 1698 ṣe sí bí Usman Dan Fodio ẹ lọ wọnú ìtàn. tó ti ta àtàrẹ débi tó wà tó sì dé Sókótó tẹ́ẹ̀fì láwà ní lọ́ràn mi. ṣé kí ló mú TikTok báyìí? ṣé wọ́n ń dà wá láàmú lórí TikTok náà tó ni? tẹ́ẹ̀fì wá ní wọ́n ń wé láwà ní. ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá mọ̀ tán àwa tá a mọ̀ tán a mọ̀ pè é ṣàkíyèsí pé bí tàn ṣe rí nì ẹ lọ wo bí ẹ lọ wo bí. lẹ́yìn Aláàfin Òjìgí Gbárùjà Láàfin. ẹ fẹ́ dá kíní padà fáwọn tó wà lórí TikTok ní àmọ́ tó dé ó ti TikTok ti padà dé fún wọn resume ẹ má bínú. lẹ́yìn ìgbà amúniwáyé jà Láàfin Onísìlé jà Láàfin ẹ rí i pé àwọn mẹ́ta ti jẹ. ọwọ́ àdìgbà àti Lábísí Gáà ti dàgbà. ẹ wá Láàfin ẹ jájọ kakuléètì nígbà wàhálà ṣẹlẹ̀ 1732 ìní Aláàfin Òjìgí wàjà ọdún 1732 títí Lábísí wá jẹ ní ìtagbọ́ ni pé 1750. gẹ́gẹ́ bí táwọn àgbà sọ ọjọ́ orí gáǹgbà náà gan yóò ti súnmọ́ 50 ọdún. lọ́jọ́ orí Gáà yóò ti súnmọ́ 50 ọdún. káwá wo nígbà tí ó tún lò pẹ̀lú àwọn ọba tí ọba lò ọba tó lò 20+ ń bẹ́nu àwọn ọba o. Lábísí bẹ ní Pẹ̀bí kọ́ jáde ní Gáà lóhun ò lè gbà pé kọ́ wọ ààfin kò pilẹ̀ jẹ́ kí Láàfin Lábísí ó wọ ààfin tó fi pa. ó gbà àwọn ìlú wọn dẹ̀ pé tẹ́ bá wò wọ́n gbà yín lóòótọ́. Gáà ń fẹ́ kárọ̀ dé Ọ̀yọ́ torí wọ́n yìn fáìtì ẹ̀ wá ní. sẹ́ni ni pé tí ìlú bá ṣe àtìlẹ́yìn fún yẹn ìṣòro náà là ní Nàìjíríà ìlà nílẹ̀ Yorùbá tá a fẹ́ gbà yìí. ẹnìkan pè mí pé Ààrẹ Lájí Àbáàsì sẹ́yìn náà faramọ́ kí wọ́n ṣèwọ́de ni. so ìgbà mo ti ń sọ tẹ̀yìn sọ fún pé tí ìlú bá ṣe àtìlẹ́yìn fún irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra torí ìlú tó ṣàtìlẹ́yìn fún náà ni ó kọ́ni sí tí ò bá ṣọ́ra irú ẹ̀ ló ṣẹlẹ̀ pẹ̀lú Gáà. àwọn ìlú wọn pé wá pé ayé ìjẹkújẹ àwọn Aláàfin àtàwọn àrẹ̀mọ wọn pọ̀ wà láì ó burú lóòótọ́ ìjẹkújẹ àwọn Aláàfin àtàwọn àrẹ̀mọ wọn. bẹ́ẹ̀ mọ gbogbo alárí ọlá lárí ayé tí Lámídì Adéyẹmí jẹ lọ́yọ̀ọ́ bó ṣe ẹ̀kọ́ yòó rí lórí ẹ sọ ìdàgbàsókè kan tó bọ̀yọ̀ tààrà tẹ̀lé rí tọ́ka sí ẹ jẹ́ sódodo ọ̀rọ̀ bó ṣe wà nìyẹn. ṣùgbọ́n àní fẹ́ gbọ́ tá a bá sọ lójú ẹlòmíì èébú ni ìtàn láti pé àsìfẹ́ kó wa lẹ́kọ̀ọ́ àsìfẹ́ ká mọ bá a ṣe rí. sígbà mo ti wá sọ̀rọ̀ èmi sọ fún yín pé mi mo dáa jù báwọn bàbá mi ṣe burú náà lèmi náà burú bí ẹ ṣe jẹ́ ní ire náà mo jẹ́ ní ire tẹ́ ń pè ní tànù. àwọn wá ṣe àtìlẹ́yìn fún Gáà máa wọlé bọ̀. Gáà dé gbogbo àwọn ìjòyè ọ̀pá wọn ọ̀pá Láàfin Lábísí ìlú ti bọ́ sọ́wọ́ rẹ̀ ọ àjákì pàwà àmọ́ kò lè dá Láàfin kò lè dá Láàfin àìwá lè di Aláàfin rẹ̀ òun lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní fi Aláàfin jẹ òun ló bẹ̀rẹ̀ sí ní fi Aláàfin jẹ lọ́yọ̀ọ́ nígbà ọ̀pá Láàfin Lábísí tán àwọn bíi Òjú ló gbé sórí ìtẹ́ àwọn bíi Òjú Òpẹ́ lórí ìdọ̀bálẹ̀ fún mi ò lè dọ̀bálẹ̀ àbúrí ẹ burú Aláàfin dọ̀bálẹ̀ fún yẹn bí èmi Gáà ni èmi mo nílùú báyìí ọ̀pá lẹ́yìn ìgbà ló wá gbé
àwọn bíi agbólú ajé sórí ìtẹ́ ṣẹwárọ́wọ́ agbólú ajé tí wọ́n kàrà sínú finimọ́ tí wọ́n mẹ́nu bà mo rò pé ẹ̀mọ́ tí wọ́n pè lágbólú ajé agbólú ajé òun ni bàbá ńlá gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ Isiaka Abíọ́lá Ajímọ̀bí tí mo sọ tí mo nílé Ajímọ̀bí ń bẹ Ìbàdàn àrọmọdé ọmọ Aláàfin agbólú ajé ni agbólú ajé wa lò 22 years lórí àpèrè èyí ò ní pé ní gbogbo ìgbà náà Gáà ti lé ní 70 years Gáà tí wọ́n yóò ti máa wọ bí 80 years ó ti ń wọ 80 tàbí kó lé ní 80 Gáà tí wọ́n ń pìsẹ́ǹtì ẹ̀ fún wa nínú fíìmù ní gẹ́gẹ́ bí ọmọdé o ìmọ̀sọ̀ fáwọn èèyàn tó pè mí lánàá pé bẹ́ẹ̀ bá ṣe sinimá Gáà síríìsì ní ọ̀jẹ̀ gbogbo jẹ́ ń ṣe pẹ̀lú rẹ́gbẹ̀ tí wọ́n ṣe wọn ò ṣe 3% nínú ìtàn Gáà wọ́n wá wí wọ́n ní ọmọ Gáà wá sá lọ sí Ìlọrin lọ́dọ̀ Fúlàní èdè Ìlọrin láyé Gáà ìtọ́pa Gáà àti Ìlọrin pọ̀ ìní orí bàbá Àfọ̀njá tí Gáà ni wọ́n lọ gbé wá onípàṣí Ládẹrin ló bí pàṣí kí ló sì fa wàhálà mo ti sọ nínú Àfọ̀njá ìmọ̀pọ́jọ́ ti ń lọ báyìí ìrun mọ́ngírìbì wọ́n ti ń pè kí ló fà á láyé Aláàfin Òjìgí àti bàbá Gáà iná ni wọ́n gbé Ládẹrin dìde kó lọ dáàbò bò lẹ Ìgbòmìnà lọ́wọ́ àwọn Núpé ibi t'Áfọ̀njá wà ilẹ̀ ibodè ni tí ń wọlé Olúgbọ́n tí ń wọlé Ìgbòmìnà tí sì ń padà sọ́yọ́ ìsákọ́lẹ̀ yẹn àwọn ń ṣe àtìlẹ́yìn fọ́ba nígbà Ládẹrin lọ tó pàṣẹ ọmọ rẹ̀ jẹ baálẹ̀ ìwà ni Gáà fi ní wọ́n lọ gbórí pàṣẹ wa tó sá lọ sí ìlú Ọ̀là mo sọ fún wa ìlú tá a ti bí gbajúgbajà òṣèré Òrìṣàbùnmi ìlú náà bẹ nípínlẹ̀ Kwara ìlú Ọ̀là ibi tó sá lọ ń bẹ ń bẹ tẹ́ ẹ bá rí kábíyèsí ọba ọlọ́lá ẹ bèrè ọba aládé ìṣẹ̀ǹbáyé ni o ọmọ awíkejìdí ọmọ afọ̀kójò rọ̀ ọmọ òjò ọba mi lọ́nà kí n pòṣé rí ọmọ ọlọ́jà náírà ní wọ́n láwọn ò lè gbà wọ́n gbórí ẹ̀ lọ ìyẹn tó mú ọ̀rọ̀ Ìlọrin ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ìwé bí Álímì èyí èdè lọrin o àwọn Fúlàní èdè lọrin débi wípé wọ́n wá ní àwọn ti Gbangba Làsálà àwọn pààrọ̀ orúkọ rẹ̀ sí níbo lẹ ti rí wèrè tẹ́ ń ṣe kó tó wá di pé Alùgbé padà ilé Alùgbé fi wà lára àwọn tó pa Gáà lẹ́yìn ìgbà tí wọ́n pa tán l'Alùgbé náà l'Àfọ̀njá náà fi di baálẹ̀ lórí Àfọ̀njá wa ni Fúlàní ti wọlé ṣé Àfọ̀njá ni baálẹ̀ Ìlọrin láyé Gáà ẹ lọ wo gbogbo ìtàn èyí tí wọ́n sọ fún yín náà ni pé oníjàlá bí Àfọ̀njá ìní àfa Álímì oníjàlá bí Àfọ̀njá ni oníjàlá bí Ààrẹ Ọ̀nà Kakanfò tó yè jẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ ni pẹ̀lú toró ṣe tí àfún wọn ń bẹ̀ náà ṣe mọ́gbà Àfọ̀njá làwọn ń sọ so ká wá máa gbóríyìn fún yín lórí tó ṣe pé yóò jẹ́ ìtìjú tí ó wàá tako ojúlówó ọ̀tàn bí tàn ṣe rí Gáà wọlé ó sì àpá mo sì ń bọ̀ tá a bá parí ìtògùn Ọ̀tẹ̀fọ̀n yìí tún wá tútàn Gáà sí yìí tiẹ̀ wá lọ wú ibi tẹ́ ẹ̀ mọ̀ kí ni ń jẹ́ Basọ̀rún bó wọ́n ṣe bẹ̀rẹ̀ Basọ̀rún àmọ́ wọ́n ti jẹ́ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ òun lọ Agbólú Ajé pẹ́ kí ló sì fa ikú Agbólú Ajé Gáà kọ́ àlérà kọ́lẹ̀ pé Gáà lọ pa Agbólú Ajé para rẹ̀ ni ṣùgbọ́n ìbẹ̀rù àti ìrònú Gáà ló fà ọ̀rẹ́ rẹ̀ ọba Ẹlẹ́wì Odò ló wá bá sọdún bẹbẹ ọba Aláàfin tó bá pẹ́ ní sọdún bẹbẹ òun sì ti lò 20 years lórí àpèrè so láàrin 20 ọdún tí Gáà àtàgbólú Ajé fi ṣèjọba ṣé wọ́n ń mu kókó ni àbí wọ́n ń tayọ ọlọ́pọ́n ìtàn Agbólú Ajé ni wọ́n kàn wá rọra ṣe tí nínú rẹ̀ Agbólú Ajé ọba pokùnso Agbólú Ajé báyìí náà ló ṣe rí ìní Gáà wá rí i pé mo ti sọ ìlọ́wọ́ ní ìtàn Basọ̀rún Gáà tí mo sọ pé eléyìí wá
Gáà ni ilé ọ̀wá pọ́n ilé wá fi ọ́ ṣe yẹ̀yẹ́ ni òun sì súnmọ́ Porto Novo Àjàṣẹ́. Ìnígà fi ni wọ́n lọ pa tóun ti fo odò. Ṣùgbọ́n àwọn èèyàn àwọn tó rán lọ láti fún ọ̀rẹ́ rẹ̀ ni pé ta ló lóbó pé Gáà ń gbógun bọ̀ wọn ò dé. Àwọn àgbà sì ní Gáà mọ̀ ránṣẹ́ sí pé tò séwọ náà ni wọ́n lò járí mú ló fi para rẹ̀ pé a ṣe wá gbọ́ ọ̀rẹ́ mi tí mo pè kọ́ wá yẹ mi sí wọ́n wá gbórí rẹ̀ ló ń gbá wá fún mi. Torí wọ́n ń ṣòwò dé gbogbo bẹ̀. Agbólú Ajé jagunjagun ni o. Nínú ọdún 22 tí Agbólú Ajé lò àwọn àgbà sọ fún apẹ́ni tó fi já ogún pọ̀ apá kan lọ́dún 10 ló lò lójú ogun apá kan lọ́dún 15 in ló jẹ́ kí ẹ̀mí tiẹ̀ ó gùn ju tàwọn yòókù lọ. Lẹ́yìn Agbólú Ajé iná ní Májèógbé jẹ. Májèógbé ni wọ́n bá ṣe ẹsẹ̀ tí wọ́n ta àtùpà fún dídá ọdún 3 tí ó kù àfìgbà Gáà tó pa àtùpà. Níbo wá ni ọ̀rọ̀ obìnrin Tápà tọ́wọ́ ajé ayò tí jagunjagun tó ní àfitẹ́ ẹ bá jèrè ọkàn mi jagunjagun ọmọ jèrè ọkàn yẹn jagunjagun máa ń fipá mú nǹkan ni abẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ bẹ̀rù láyé ìjọ ni alágbára tiẹ̀ lóhùn ó fi ọgọ́ ọmọ inú rẹ̀ ọmọ máa dùn tó ráwọn náà ó sì wá pàápàá nínú àwọn obìnrin tí wọ́n bá kó tó ṣe pé wọ́n ti tọ́lé ọlá wò Yorùbá ní klọ́ọ̀sì kan tí wọ́n bá múnú àwọn obìnrin a pé wọ́n lọ jagun wọ́n fogun kólu kan wọ́n wá kó àwọn ayaba bẹ̀lẹ́rú wọn ò ní dà wọ́n pọ̀ máwọn ẹrú lásán àwọn tó jó lórí ibẹ̀ náà ni wọ́n fẹ́ wọn láti lè jẹ́ kí wọ́n mẹ́ǹtẹ́nì ọlá yẹn ní máa bẹ nínú àṣà débi pé ogún wo láti ẹ̀ bá núpé já o tá a bá mọ ayaba núpé lẹ́rú níbo ni núpé ọ̀hún wà ẹ̀dá àpò ogun náà o nonsense dápò ogun náà lẹ́ni àfitọ́ ọba jèrè ọkàn mi níbo ní ti ẹlẹ́ẹ̀kejì ẹni tí Gáà tí wọ́n mọ̀ yí pé ó ń wọ ọ̀dọ̀ Gáà ọjà àyò rẹ̀ àwọn ayinbọn wà á dá dọ̀bálẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní nà lẹ́gba níbo wọ́n ti lè ṣerú ẹ̀ bèlè tàṣẹ wípé àwọn ìyàwó Gáà àwọn ayinba tí wọ́n bá ń rí obìnrin tí bá ń lọ ta wọ́n fà wọlé pé ó ti di ayaba ó ti di ayinba wọ́n fà wọlé irú ẹ̀ wọ́n ṣe fún Ìbò Olúyọ̀lé nígbà Ìbò Olúyọ̀lé kú tó ọ̀pọ̀lọpọ̀ lọ mú ìyàwó wọn lé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan àwọn gan ò ní dàmọ̀ àìmọye tí ń jẹ́ ìyàwó wọn tí wọn ò ní dàmọ̀ torí Gáà bímọ púpọ̀ àwọn alágbára máa ń bímọ àìbímọ púpọ̀ Ògúnmọ́lá ìnílógún Ìjàyè làwọn ìjàyè ní fi ń kọrí bú Ògúnmọ́lá pé Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run ó sì run ọmọ Ìbàdàn náà ẹni pé apá kejì kan ọmọ bá ètò Ògúnmọ́lá dé ká tó dá ló ń gbàdàn bó sì ń padà bọ̀ òun kísa lọ́tún lọ́sìn náà ni ogun burúkú lógun Ìjàyè torí pé bí Reverend Samuel Johnson ṣe present ẹ̀ ni pé when Greek meet Greek nǹkan náà ni wọ́n the same pattern wọ́n fi ń jà bọ́mọ ogun ṣe wà bí ni wọ́n dára wọn mọ̀ so wọ́n rẹ́dì láti waste ara wọn ni Ọlọ́run ló yọ wá yíyọ tó sì yọ wá náà ṣé kò kó bá Jàyè ṣé kò kó bá Jàyè ṣé ẹ ti gbàgbé ọmọ Gáà ìyí ń tọ́ sá ilẹ̀ Bàrùbá lọ́sà lọ ìlọ́padà wá mo ti sọ nínú ètò Ogun Ọ̀tẹ̀fọ̀n tó lóun tó fẹ́ lọ bá wọn pa Àfọ̀njá nígbà yí Àfọ̀njá tí Adégún Oníkòyí tó dalẹ̀ tó fi sá padà ọmọ Gáà míì láyé Aláàfin Abíọ́dún kò kú ìlú Ọ̀yọ́ gangan lòún wà ìní wọ́n wá sì gbé lọ sí Ìlọrin dáradára Ìlọrin kọ́ Ìlọrin ni Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ ẹ lọ mú ẹ̀rí wá kémi wá mẹ́rin tèmi jáde èyí sì náwó sínú ìwé Reverend Samuel Johnson Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ àwọn wọ́n rí wípé ọ̀rọ̀ ṣẹlẹ̀ nílé kéwú mo wá rí wípé wọ́n lọ tú àṣírí pé nínú àwọn ọmọ Gáà kan bẹ lọ́yọ̀ọ́
àáfà ń wé láwà ní fún sàgbé má dẹ̀ ti wé láwà ní àwé mọ́rí wọn ò ní í dàmọ̀. Aláàfin Abíọ́dún Adégòólú wa gbọ́ nígbà tó gbọ́ lọ́wọ́ mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ àgbẹ̀yìn náà lọ́wọ́ á ní ẹ lọ mọ àáfà náà wà tọmọ Gáà. Inú àwọn Ọ̀yọ́ ti dùn wọ́n ti pé lọ́jà Akẹ̀sán pé kò ní lọ́la àtàfà o àtọmọ Gáà ọmọ Gáà kan tó kù ní tí wọn ò pa. Ẹni tó bù kéré jù ló bu ọdún 10 káàsìrí ó tó tú. ń wé láwà ní fún kò jẹ́ wọ́n dà mọ́ àmọ́ náà àwọn ọmọ kí nígbà tọ́rọ̀ dé náà wọ́n lọ tàṣírí. Aláàfin wa jókòó Aláàfin Abíọ́dún Adégòólú ọwọ́ á dá àfa ìlọ́lá apá kan ló tó fi ọmọ rẹ̀ obìnrin fún pé èèyàn rẹ̀ ni ọ́ pé lóòótọ́ ni Gáà ṣẹ̀ wá ṣùgbọ́n torí inú tó bí wa ń jọ́ náà la fi ní ká pààrọ̀ tìran pé ṣé ọmọ rẹ̀ tí ọ̀sẹ̀ wá náà ṣe dandan ni ká pa á pé tó bá ṣe pé mi náà lọ́yọ́ ṣerú eléyìí sí bó ṣe bá ń dáàbò bo ẹ̀jẹ̀ mi kan tí òfin ní parun nu. ẹ lọ wíwú ìwé rẹ̀ Samuel Johnson ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìtọ́mọ rẹ̀ àti bí tẹ́fẹ́ kọ̀ sá lọ sí Ìlọrin o kèétí sáwọn Fúlàní Ẹ̀gbá lọrin o láyé Gáà alùgbèfóòsà bàbá Àfọ̀njá alùgbèfóòjà bàbá Àfọ̀njá lọ lórí Ìlọrin lẹ́yìn ìgbà tí wọ́n pa Pàṣín tán ó tó wáá ka Àfọ̀njá òsìsì lórí àpèrè láyé Gáà o mo rò pé à ń dé bàbá Àfọ̀njá tó fakọyọ nígbà wọn pa Gáà ìlà Aláàfin Abíọ́dún Adégòólú fi Àfọ̀njá jẹ torí bàbá rẹ̀ pàpà kú kò jẹ́ kàkà àfò ń bẹ láyé tó fi kú ìní kàkà àǹfò fi kan alùgbèfó tó yẹ kọ́ ka alùgbèfó sàbàbà Àfọ̀njá lọ́wọ́ kan Àfọ̀njá ọmọ ìtẹ́ntẹ́tù bàbá rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò fi kàn. Ẹjá wa padà sórí Àgbọ̀nrín ibi tẹ́ ti wá dàtàn rúnù tó jẹ́ ń ṣọ́ọ̀tì Fẹ́mi ọmọ Olúyọ̀lé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé. Níbo lẹ ti rí nọ́ńsẹ̀nsì tẹ́ ẹ kọ tẹ́ ẹ fi ṣeré Àgbọ̀nrín lọ́wọ́ fẹ́ ọmọ Gáà nígbà fẹ́ ọmọ Gáà kò wá sí ńlé Gáà rán ọmọ rẹ̀ lọ sílẹ̀ Dahomey ìyẹn ní Benin Republic nígbà tí ó padà dé ọmọ àbúrò Gáà kan fẹ́ bá sùn kan wá bá sùn wọ́n wá ní káàbúrò rẹ̀ mí ọ̀fẹ́ nígbà tí yẹn náà wọ́n wá lọ sí Ìbàdàn nígbà wọ́n wá padà dé Ìbàdàn Gáà náà tó wá ó ti kú yẹn wá tó fẹ́ ọmọ Gáà wá fẹ́ Gáà wá tó lòun lòun ọ̀fẹ́ Gáà wá fẹ́ Gáà wá mú pàápàá wá fi rúbọ mẹ́dẹ̀ẹ̀dẹ̀ tí wọ́n kọ nínú eré Gáà tí wọ́n ṣe ń jọun tá a bá wọn wí lẹ́yìn náà wá tó ń dọ́gbọ́n sí ẹ fẹ́ gbà fọ́gà yín kẹ́ wá bá àrí òpìtàn kẹ́ wá kẹ́kọ̀ọ́. Sẹ́rí ìṣòro tá a ní ní Nàìjíríà àti lọ́dọ̀ àwa èèyàn dúdú Dr. Síkírù Àyìndé Barrister òyìnbó aláwọ̀ funfun báláwú tán bá rọmọ kékeré tó bá ń sòrí ire wọn á pawọ́pọ̀ wọn á sì mọ gbéga kó sá ti dókè sáà lè ro tiwọn tó bá dókè sáà ní ìdùnnú tiwọn kí ló ti wá jẹ nílẹ̀ yà àwa èèyàn dúdú. Àpèlú òyìnbó ni wọn ò lè fẹ́ ṣerú sinimá tó jẹ mọ́ nítàn báwọn tí mo sì ti sọ ìtàn Basọ̀run Gáà àtọ̀pọ̀lọpọ̀ ń tọrọ mọ́ kí wọ́n mọ̀ wá bá mi. Lẹ́yìn náà ṣùgbọ́n wa níbí mọ̀gbọ́n tán mọ̀mọ̀ tán onílù ìwà ẹlẹ́wà ẹ lọ gbórin Òṣùpá ìwà ẹlẹ́wà lọ́dọọdún ni wọ́n ń ṣàjọdún o mọ̀gbọ́n tán mọ̀mọ̀ tán kò sí irú onílù mi láyé iní ń dà wá láàmú. Èmi náà sọ pé mi mọ̀mọ̀ tán mo láwọn ẹ̀rí mo máa ń dákọ̀ àwọn pòfẹ́sọ̀ mo máa ń dákọ̀ àwọn àgbà mo sì máa ń dákọ̀ àwọn bí ọ̀jọ̀gbọ́n Akínsọ̀ wọn àtàwọn míì bẹ́ẹ̀ tẹ́bi náà máa bi léèrè ọ̀rọ̀ tó jẹ́ pé ó pìtàn ni wọ́n. Ṣùgbọ́n gbogbo àwọn bàbá yìí wọ́n gbàgbà tí ọ wájú pé Ọlọ́run ló fọ Ọ̀yọ́ láàrin wa kì í ṣe pé wọ́n mọ̀tàn ọláyà àtàn. Ọ̀tọ̀ ni kéèyàn ọmọ ìtàn ọ̀tọ̀ ni kéèyàn ọláyà àtàn mélòó nú àwọn òpìtàn lọ́láyà àtàn ẹni tá a bá sì fi àyà àtàn rán tó bá lóun fẹ́ sọ̀tẹ̀ pẹ̀lú àyà àtàn wọ́n gbé mi láwọn tó gbé tẹ́ bá lanu báyìí wọ́n gbé èèyàn mi lú òun tó wọn ò tún gbérí mọ́. Ìsọ pé mi mọ̀ ìwọ̀n tọ́lọ̀ ni mọ̀ èyí tí ìbámu táwọn ẹ̀ bá bí mi ń ṣèwádìí lé lórí.
wọn ò wá fẹ́ ṣèwádìí, wọn ò sì fẹ́ sanwó iṣẹ́ ọpọlọ ìní ń dà wá láàmú. ẹ ṣerú sinimá báwọn àwọn tó yẹ kẹ́ ẹ tọ̀ lọ, àwọn àgbéyẹ̀wò tẹ́kẹ́, ṣùgbọ́n nígbà tí ò sí ẹni tí ń múyàn bẹ́ẹ̀ bá tàn lú jẹ́ bẹ́ẹ̀ bá tè èèyàn jẹ́ tẹ́ ń ṣe rádaràda, ṣèjọba gan títẹ̀ ń fẹ́ kí tọ̀wọ́ bàjẹ́ tíjọba ti ń lù tán pọ́npọ́. kò sí ẹgbẹ́ gbogbo àwọn sọ̀tànsọ̀tàn àwọn olùwádìí ìtàn àlẹ́gbẹ́. tí ẹgbẹ́ bá wà ní téèyàn ti gbọ́n bíi mẹ́ta nù yín lẹ́tà tó ti lọ fojú winá òfin ẹ̀ ní dẹ́rẹ́dẹ́rẹ́dẹ́ wò mọ́. lẹ́yìn ìgbà tí Basọ̀run Gáà kú, wọ́n ti ń rọ́ọ̀lù àlọ́ Facebook ni Aláàfin Abíọ́dún Adégolú ló bí Àgbọ̀nyìn, òun ló bí Àgbọ̀nyìn. ṣé wàá rí bàbá tó bí Basọ̀run Gáà, òun náà ló bí Olúkùoyè, òun ló bí Olúkùoyè. ọláwọn míì tó pọ̀. nígbà wàhálà wá dé, sẹ́mi pé wàhálà ti ń ṣẹlẹ̀ gangan láàrin ìdílé Basọ̀run àti ìdílé Aláàfin ni. now Aláàfin Abíọ́dún Adégbòlù sì ti tọrọ rọrùn, àwọn wọn pa Basọ̀run Gáà, wọ́n dáná sun òkú rẹ̀ ni. bó ṣe nínú wọ́n dáná sun òkú ẹ̀ ni. ọwọ́ á ti kúregbé, ó ti kúregbè. ṣùgbọ́n Olúkùoyè ọmọ Basọ̀run tó lórúkọ nígbàgbà tẹ́ ń jà náà wọ́n mọ ibi tẹ́ ń jà dé o. àwọn ìdílé Basọ̀run kan ń bẹ tí wọn ò jẹ́ dọ́dọ̀ wọn o, torí yóò diwọ́ ìlú ní ọba tẹ̀ fọ́ Ọ̀yọ́ tán, torí ìdílé Basọ̀run pọ̀. ẹ sáà fi mí lára balẹ̀, ẹ jẹ́ fẹ́ sọ̀tàn Basọ̀run Gáà, ń sọ gbogbo ọ̀nà àwọn ìdílé tí ń jẹ Basọ̀run àti bí ẹ ṣe ń wọnú ara wọn. Aláàfin Abíọ́dún láti paná ọ̀tẹ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀, Aláàfin Abíọ́dún ló mọ́mọ rẹ̀ Àgbọ̀nyìn ló fún Olúkùoyè. Olúkùoyè àbúrò Gáà ni, àmọ́ wọn ṣe the same mother. bàbá kan náà lọ́jọ́ bí Olúkùoyè àti Gáà, bàbá kan náà lọ́jọ́ bí wọn ni. Basọ̀run Yàmbá lọ́jọ́ bí wọn, tọ́jẹ́ fún Aláàfin Òjìgí. ọmọ tí wọ́n wá bí, wọ́n bímọ púpọ̀, èyí tó wá hàn jù nínú ọmọ wọn náà ni Olúyọ̀lé, ọmọ Aláàfin Abíọ́dún ni. níbo wọ́n ti fi ṣe ètùtù? ṣé èyí tí bàbá wa Adébáyọ̀ Fálétí pa àlọ́ tó ní bàbá tẹ̀ lágbẹ̀yìn ń kiri obì ni, mo ní obì kọ́ ní ń kiri àwùsá ni, ọmọ Aláàfin ọmọ kiri obì. ọlá Aláàfin tó Adégolú tó ti lẹ́yìn Gáà, ojú wo ní ọwọ́ àmọ́ pọ́ntọ́mọ rẹ̀ ọmọ fi kiri obì? àbẹ́ẹ̀tì ẹ̀mọ́ bá fi Ọ̀yọ́ ṣe nígbà náà. ẹ lọ sáàfin eléyìí gan lásán, ẹ lọ wò Ọ̀yọ́ eléyìí tẹ́lẹ̀ yóò sì tó ìlàta ti tẹ́lẹ̀ tọ̀yọ́ ọlé, ẹ lọ wo bá àfin eléyìí gan ṣe tó. ọ̀dọ́ ló lè rìn látẹnu ìloro ààfin dé ẹnu ààfin lọ́hùn, àgbàlagbà bá rìn ẹlòmíì ó jókòó lójú ọ̀nà. ká tó wá sọ ti jọ̀hún. bóò ni àwọn anìkọ́ lọ ṣe ajẹ́lẹ̀ nìbàdàn, bóò ni ó ṣe ṣàjẹ́lẹ̀ nìbàdàn? kò lè ṣàjẹ́lẹ̀ nìbàdàn torí wípé kìí ṣe orílẹ̀ rẹ̀. lóòótọ́ ni àwọn Ẹ̀gbá ń bẹ lábẹ́ Aláàfin, Ìbàdàn náà jẹ́ ìletò kékeré lára àwọn Ẹ̀gbá Àgùrá ni. Ìbàdàn náà jẹ́ ìletò kékeré, kápítà wọn ni tí wọ́n bá fẹ́ rán Ìlàrí lọ́bẹ̀ wọn ò rán lọ. Ìbàdàn ń bẹ ní ìlú kèèló kọ́ngbà náà, gbogbo àwọn ilẹ̀ Ẹ̀gbá náà ló wá dára lẹ̀ Ìbàdàn tòní mọ́lẹ̀ Òwu, kèèló kọ́ngbà náà. débi pé wọ́n wá nígbà tó wá dé, Gáà wá lóun súpò rẹ̀. níbo ló ti ń túpò rẹ̀? níbo ló ti ń tútò rẹ̀? níbo ló ti ń tú? kèé sì ṣe ọmọ kan,
kìí ṣe Olúyọ̀lé nìkan ló bí fún Olúkùoyè ilé Basọ̀run Olúyọ̀lé ń bẹ sí àpórí yín dàrú Olúyọ̀lé ṣe fámìlì kékeré tẹ̀dẹ̀ ń bàtàn jẹ́ tẹ̀dẹ̀ ń sọ̀sọ́kùsọ nípa ìyáálá wa Àgbọ̀nrín Olúyọ̀lé sàárè rẹ̀ ń bẹ nílé bá wọn lólóyè àgbà Olúyọ̀lé láwọn àbúrò tó ṣe pé the same Olúkùoyè náà l'Àgbọ̀nrín gbímọ fún Olúyọ̀lé wá jẹ́ ọmọ Ọláméjì ń jẹ́ ọmọ ilé Basọ̀run ó ń jẹ́ ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú nídìí ìyá níbo lẹ ti rí náà dáradára tẹ́ ẹ sọ níbo lẹ ti rí náà dáradára tẹ́ ẹ sọ tó bá wá yá àwọn Fúlàní ó tó wá bẹ̀rẹ̀ àlọ́ wọn ní sẹ́ẹ̀rí ẹ̀ nítàn sẹ́ẹ̀rí nísìn wọ́n gba ẹ̀gbọ́n súpò àbúrò rẹ̀ ló tún pa ló fi ṣètùtù jájọ ìtawà ń sọnù pẹ̀lú òsì tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ láwọn ń ṣe fíìmù tí wọ́n mọ̀ ń ṣọ́ọ̀tì àwọn fámìlì tó lóókọ nílẹ̀ Yorùbá táwọn ìdílé Ìbà Olúyọ̀lé bá wá dìde sí wọn tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ kí lẹ́ẹ̀ máa wí ṣé ẹrù báwọn ọmọ gáà ò sí ẹrù pé ṣé torí the play tẹ́bi ṣe fún yín ọmọ gáà ń bẹ o ọmọ gáà ń bẹ dáadáa lónìí tẹ́sì lóko tẹ́sì jẹ́ èèyàn bá a ṣe ń sọ̀rọ̀ Adégún Oníkòyí sẹ́rù báwọn ọmọ Adégún Oníkòyí yóò sí tẹ́sì lóko tẹ́sì jẹ́ èèyàn káàkiri àgbáyé ṣùgbọ́n ní tẹ́ máa ń dèmí lójú ni pé ní tó bá jẹ́ tàn ojúlówó ní sọ wá jáde wá sọ pé kò rí bẹ́ẹ̀ wà fẹ́ẹ̀ rí ilẹ̀ fún ọ. ìjájọ yìí tẹ́ ẹ ṣe nínú sinimá House of Ghaa yẹn ó tàbùkù ìtàn wa àti àṣà wa látòrí ìmúra ní o látòrí ìtàn torí pé ìtàn tó bá ṣe pé ìtàn àròrí kọlẹ̀ fi ṣeré kò sẹ́ni tí ó jiyàn ṣùgbọ́n tó ti ní orúkọ tó dẹ̀ fẹ́ lọ pẹ̀lú ìbámu ìtàn tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá gbégbékúgbé wá àwọ̀ ọ̀dà padà fún yín torí pé ààrẹ Lájí Abbas lèmi ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn lèmi èmi sì lóníbodè ilẹ̀ Yorùbá kò sí tí mo jẹ oníbodè lé lórí pé mò ń dáàbò bo ìtàn wa ni bí wọ́n dáàbò ṣé bí tàn Gáà ṣe rí nù pé ṣe mọ́nu nígbà Gáà ó fi kú ó dàgbà oògùn tí wọ́n ti nà ó ti jọ yarọ wọ́n wàá gbé sórí àkọ́ pápá dídé kò dìde pé wọ́n wá fàgbẹ̀yìn ṣètùtù ńlọ́wọ́ rẹ́ńdà padà lójú ó dìde kò sí tọ́jú ó ti darúgbó wọ́n gbé sórí àga a ní tá à ń pè ní ìtàgé bí tábìlì tí ń bẹ wájú mi yóò fẹ̀ wọ́n máa ń mọ bíi bíríkì ọlọ́mọ iná fi máa ń mọ iná ilẹ̀ máa ń pè ní ìtàgé tá a lè pè stage là ń pè lóde òyìnbó bẹ́ẹ̀ wọ́n gbogbo ilé ọlá ní máa ń ní àwọn alágbára máa ń ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wàá máa tẹ́ aṣọ sí wọ́n tẹ̀ní sí ibẹ̀ wọ́n máa ń sùn sí ibẹ̀ wọ́n ti máa ń gbàlejò wọ́n ti wá ní awèrè àtẹ̀ cotton tí wọ́n ta sí gbangba sójú tí wọ́n bá ti wá ta síbẹ̀ wọ́n ó ti gbé Gáà wọ́n ó gbé jókòó ilé ẹni tí wọ́n wá lò nínú sinimá gbẹ́ nìkan ó tóbi ó ń bẹ lọ́dọ̀ Aláàfin Abíọ́dún ìrọ̀ ọ̀dọ̀ Gáà ni òjò wàá máa bọ̀ tí wàá máa kilẹ̀ bọ̀ gbì àwọn onílù àtàwọn aráalé gọ́wà máa pín pé bàbá Ìbà ìrìn ìjà ní rìn ìrìn akíkanjú ní rìn ó sì ti wà lórí ìjókòó nígbà bá wá yá wọ́n wàá ká kínní wọn ò ní jẹ́ wọ́n mọ̀ wọn ò fẹ́ kí wọ́n mọ̀ pé Gáà ti weak kí wọ́n má bàa lọ rọ́ọ̀lù wọn ò sì mọ̀ títí dìgbà wọn gbógun wọlé rẹ̀ náà torí Gáà ò lè dìde jà ó ti rọ iná fi gbé nígbà wọn tó gbé dọ́dọ̀ Aláàfin Abíọ́dún ọjà Kẹsàn tí gbogbo òlu wọn ti fi gáàsì sí wọn ti dájọ́ rẹ̀ ìnígbà wọn wá ní kó dúró wọn rí i pé kò lè dúró pé ó ti rọ lápá ìgbà làwọn èèyàn ẹsẹ̀ wá rí i pé ó ti darúgbó nígbà tá à ń sọ yìí Gáà ti lé ní 90 years gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà sọ Gáà ti darúgbó gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà sọ bó ti dàgbà wọ́n máa rí pé ó ti gbó ṣùgbọ́n torí pé àwọn ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ rẹ̀ sì tún ń bẹ wọ́n ń lọ láàgá kájọ
ẹ̀yin lè mọ̀ rí àwọn tó rí ń bẹ àwọn ìwé sì ń bẹ rẹpẹtẹ táwọn professor of history kọ lórí Gáà láwọn tó bẹ àwọn ẹni àná táwọn bàbá wọn rọ ọ́lẹ̀ fún wọn tí wọ́n sì gbà á lẹ̀ lára wọn náà ni Reverend Samuel Johnson ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó míì wọ́n wá ṣèbí mo sọ fún wa ńgbà mọ́ sọ̀tàn ogun Ọ̀tẹ̀fọ̀n mo sọ Captain Clapperton tọmọ Aláàfin méjì ó tú tó sì bá pè pàdé àlàáfíà kí Adégún ọba Oníkòyí ó tó béèrè pé ọ̀dà o a ti fẹ́ bẹ̀rẹ̀ pàdé o Ìlàrí t'Aláàfin rán wá kí ló kọ nítorí káfí ilé gbọ́n tí Adégún níṣẹ́ gbọ́ ẹni tó lòun wá tó lòun pé òun ọ̀fẹ́ kílẹ̀ Yorùbá ó tú rèé o sọ nǹkan ló tú ìlú mọ́ rẹ̀ lórí àwa ní káfí ilé gbọ́n pé wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn òyìnbó yìí náà dẹ̀ kọ tí wọ́n rí Captain Clapperton kọ̀wé ọ̀pọ̀lọpọ̀ ìwé àwọn òyìnbó náà mo máa ń post ẹ̀ fún wa láwọn òwe tí wọ́n kọ nípa ilẹ̀ Yorùbá akẹ́yìn tẹ́ ẹ ṣe sinimá House of Gao owó lẹ̀ náà o lẹ́yìn ilé tẹ́ ẹ ṣe tẹ́ ẹ járe bí ilé ẹjọ́ ń ṣe rí mo lè fún yín máàkì lórí ẹ̀ kò sí pọ̀ tẹ́ ẹ ṣe ń bẹ̀ kò sí pọ̀ tẹ́ ẹ ṣe ṣùgbọ́n o ẹ rí o tó bá yẹ àwọn lè láwọn náà ṣe síríìsì rẹ o Gaa series wá sí pé èèyàn lẹ́ẹ̀sìn ẹ̀tọ́ àwọn àgbà tó mọ̀ tán lọ ẹ lọ wo èyí tí wọ́n ṣe eré ti Basọ̀run Gáà ṣé Túndé Kèlání àbí ta ló ní fíìmù yẹn ẹ wo gbogbo ẹ ṣe ọ̀rá sí wẹ́rẹ́ dẹ́dẹ̀ ọ̀rá percent lóòótọ́ kò lè pé tán tí bá a ṣe ń múra ńlẹ̀ Yorùbá nù báwọn obìnrin wa ṣe ń múra nù àwọn ibi táwọn ìyàwó Gáà náà jókòó sí irun tí gbogbo wọn ṣe sórí ọ̀tọ̀ọ̀tọ̀ irun kan ṣoṣo ní gbogbo ìyàwó ibà máa ń ṣe irun náà la sì fi ń dá wọn mọ̀ yàtọ̀ sí ìyàwó àwọn ayaba Aláàfin Ọ̀yọ́ ìyàtọ̀ méjì ni láàfin mọ Ayínba àti ayaba ìyàwó Aláàfin ní ń jẹ ayaba ìyàwó Basọ̀run Ọ̀yọ́ nìkan la máa ń pè ní Ayínba àìpé ìyàwó Ọ̀yọ́ Mèsì kankan bẹ́ẹ̀ táwọn ẹ̀ bá láwọn pé ìyàwó Ọ̀yọ́ Mèsì kan bẹ́ẹ̀ ní ìsìn àwáwí ni àlọ́ ni kìí sì kò sí ti ń jẹ́ ibà Sàmù ibà Sípa kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ Basọ̀run ni ibà Ọ̀ṣọ̀run òun náà ní sì máa ń ṣe ọ̀run gbogbo nǹkan ló nípìnlẹ̀ gbogbo olóyè Ọ̀yọ́ Mèsì kọ̀ọ̀kan ọ̀sẹ̀ wọn màá sọ mọ̀mọ́sẹ̀ kọ̀ọ̀kan wọn. ẹnìkan lára àwọn èèyàn mi tẹ́ pè mí wọ́n ní ààrẹ bóyá kẹ́ ẹ máa dẹ́ ẹ ti ń lé fún wọn jù àwọn ọmọ wa tá a bá lè mọ́ wọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ olùkọ́ gbọ́dọ̀ máa ṣe bí dìdìrìn olùkọ́ àgbà ni mí gbọ́dọ̀ máa ṣe bí dìdìrìn lọ́dọ̀ àwọn ọmọ ìta ẹ̀ bá mú lelele fún wọn wọ́n rò pé awẹ́wà ni wọn ò ní mọ̀ pé ẹ̀rín ò ní ẹkún ọ̀la ni tá a bá sọ̀rọ̀ sétan wa iná kan tá a bá dé sí wọn ò ti bàjẹ́ tán ìtàndá ń léèwé mọ́ kí là ń ṣe kankan ẹdí akọ kankan tá à ń ṣe nírántí ìbí ìtawà tó fẹ́ dá padà ẹdí akọ ìbọn bá kan péré la rí tọ́ wá àwọn èèyàn wa dà ńlẹ̀ Yorùbá tá a rí tọ́ wá wọn ò lè wo bí tá a wá ẹjẹ́ á gbé ìtàn bó ṣe yẹ ká gbé torí òní kọ́ torí ọ̀la ni kò mọ̀ ní bàjẹ́ o kò mọ̀ ní bàjẹ́ o ìtàn tọ́lọ́run fi rán mi kò mọ̀ ní bàjẹ́ o kò mọ̀ ní bàjẹ́ o kò mọ̀ ní bàjẹ́ o ìtàn tọ́lọ́run fi rán mi kò mọ̀ ní bàjẹ́ o títí ìgbà tá a tún pàdé lápá kọkànlá ìtògùn Ọ̀tẹ̀fọ̀n tá à ń bá bọ̀ ààrẹ òpìtánlẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas akíkanjú ọmọlúàbí oníbodè ilẹ̀ Yorùbá ààrẹ òpìtánlẹ̀ Yorùbá lápapọ̀ ní sọ fún ayé pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró ire o. ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn
pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas. Ìwọ ń pápá ìwọ nùnà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ bọ́dọ̀ ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́.